àti ọlọ́run tó bá ṣàlékún dáadáa wọn. Inshallah ẹni tí ó fi ìfúra ló àtúrò pé tí wọ́n máa wá wọ́n ti dèrò, àwọn táwọn afẹ́fẹ́lájí wọ́n ti dèrò, àwọn táwọn tó sí wọ́n ti wà ń sálẹ̀ tó káwá gbọ́ wọn tọ́lá ń bá tó kábí ìdádà náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Náà Inshallah lónìí àwọn ẹgbàmìtọ̀ka fún mi àwọn tí wọ́n fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí òwúṣẹ́ ní pàtàkì àwọn àfáà nínú ẹ̀sìn Islam. Àwọn àfáà àwọn ti sọ̀rọ̀ sáájú wọ́n ti jẹ́ ààyè fún alákọ̀ọ́lọ́pọ̀ nípa pé àfáà tẹ́májú ní àfáà ẹlòmí ó máa fi gíra ń pè ààrẹ sọ́ọ̀dì ìdá ó máa fi lálẹ̀ báyìí gàràrà wípé àwọn olà àfà ẹgbẹ́ àfà ń bẹ lórí tó bá ti gbọ́ àfà báyìí àfà àwọn olà àfà gan kí la fẹ́ ti mọ àfà gan inú kọrù lámàrí lára àfà gan kí làwọn àṣìgbọ́ tó wà nípa àwọn àfà gan gbogbo àwọn ilé ìṣáàlá òun náà nìkan tí àwọn Ustadh wa wọ́n máa yẹ̀nà lórí ẹ̀ tó a bí ọlọ́run tí ó bá wá ṣe ní ìrọ̀rùn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Okay, I need the name. Okay, now. Okay, I need some. طيب الأسماء يا من هو الله ومن لا يصلها ذلك الاسم لله والله بالعرش والله السماء وبينهما لا شيء إلا هو الله ومن كل ما نشكر يا رب عبدنا نعيش بين بيته بعد بلواه وانزل علينا الفضل يا من بفضله وانزل علينا الخير يا من بخيره وأنزل علينا العزة يا من بعزه وأنزل علينا المن يا من بمنه على قول موسى أنزل المن والسلوى على قول موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني فسبحان الله وما أنا من المشركين وسبحان الله وما أنا من المشركين. الحمد لله رب العالمين الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم أحمده وأجلله وأشكره على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من يرجو رحمته ويخاف عقابه
وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين سيدنا محمد. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وقال الله بطل ونمتلين أدوى عليه الله بيان النبي صلى الله عليه وسلم فينظر ضمر الوزيك يقول الله الله قال بلسون كم نبي وانا فلسون لنا أتي أولا في الصحابة في أولا كلام التوسع فدوى النبي صلى الله عليه وسلم من دبر الجامع فأنت الله سبحانه وتعالى من دبر السورة تركيه سوا هو الذي فقط الوقوع كل دبر الجامع وصار yóò tako dáhùn àti àdúgbàmù àti ìwọ̀n àtàkùn dáhùn ọ̀sán àájẹ́ àmì ọ̀gá orí ni àbí ọlọ́sùn pánà ọ̀dára ọkọ̀mọ̀dé tágbọ̀dọ̀ délé ní búláyàtọ̀ ìjọ́nà ìjẹ́gbọ̀dọ̀ wá sílẹ̀ táàbí wọ́n tọ́ ọlọ́sùn pánà ọ̀dára mọ́sà àwọn ọgbọ́ jùlọ àti ìpẹ̀lẹ̀. bákan náà à ń bá ti kò sọ̀rọ̀ àlékún ọlọ́sọ̀rọ̀ ọlọ́sùn pánà ọ̀dára fún àwọn òbí wa bàbá wa mọ̀mọ́ wa tí wọ́n tọ́ mọ́ ilá ilaha illallah محمد رسول الله صلى الله عليه وسلم اللهم ان توفقك على ان تمسك هنا وينجيوا ولا تتوسل عن عواتهم مثل قدر الليلة لن ينجيوا إذا يريد الواقع مع عطاوة أما عطاوة مقوانك عند الله سبحانه وتعالى قدر طبعا قولة قولي أعوذ بقطع الكلام المورا Mọ́sá àbẹ̀rẹ̀ iṣẹ́ wọn, àwọn tó sọ́kù sàyé wọ́n tó ti kọ́ ọwọ́ dáwò ilé wọn kọ́ mọ́jì kí ó di àwọn. Bákan náà, a tún fi àsìkò yìí tó wà lè fún orin lọ́dọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fún àwọn ìyá wa tí wọ́n fi agbábẹ̀rù ìjókòó ìbánisọ̀rọ̀ lọ́wọ́ láì. Dáadáa fún rò ní wọ́n ń tàn náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ń bẹ̀. Kọ́ mọ́sá àbẹ̀rẹ̀ fún ojú ó ṣe ń rò lọ. Gbogbo dada ẹ̀sán tí ó wọ́n sọ ìjọba òṣèlú báyìí òun lọ́wọ́ tí èyí àjọ ọmọkà wà ní ìtọ́wọ́lẹ̀ kan náà. Bákan náà, wọ́n ṣe ìyáwó mọ̀ọ́dún fún wa. Wọ́n dá ẹ̀ka àkọọ́lẹ̀ kan tó jẹ́ pé máa àṣíwájú àwọn ìrìnlẹ̀ ọmọkà ìlànà ìfìlẹ̀ àdà mọ̀ọ́dún خصوصا في هذه الآونة الأخيرة. báwo ni hájà wa tí mo bí ìbáwo ló pètò mọ̀ọ̀dúnrún yúktàbù bìmá ilẹ̀ àìrẹ́yìn tọ́pìnkì kẹni tí wọ́n bá fẹ́ kọ́ọ́lẹ̀ tí ń tọ́dá àjòká fi kọ́ òyìn omi ojú méjèèjì ká lè bá àwọn pàtàkì rẹ̀. mọ̀ọ̀dúnrún kẹni tó jẹ́ pé òun náà ni fásitì náà bẹ́yìn làhàtì wà ìbáàkì ń lò pínyà láti jẹ́ àmà tó òdodo ẹ̀sìn wa rẹ̀. Ìrọ̀ ẹ̀sìn òdínwọ́gbẹ́gbẹ́ pàmẹ́sìn wa rẹ̀. Òkúnlélẹ́ ìpèsè náà tó wa, ìmẹ́lẹ̀ ẹ̀sìn wa òlélẹ́. Ó náà ni ta ni àwọn àfáà, kí ni ojúṣe wọn, bóò láti máa dá wọn mà, kí ni tí èdè fi hàn, tíṣẹ́ ìtọ́n tọ́gbọ́n pèsè wọn ní àpò. Jàmáà ká padà sí ìpìlẹ̀. الله سبحانه وتعالى بعث نبيه محمدا صلى الله عليه وسلم إلى الناس كافة بالعلم. الله سبحانه وتعالى قلت يا النبي صلى الله عليه وسلم كما جاءت له نبي انت فيصل أنا سيبوبو إذا قطع إيا واني الجنون واني بوني الله سبحانه وتعالى النبي أنا بالعلم. ìmọ̀ iná ni tó fi rán Nábì sallallahu alaihi wasallam sí gbogbo ayé. ìmọ̀ ìpìlẹ̀ kẹni tó jẹ́ pé ẹnìkẹni tó bá ní òun wà pẹ̀lú Nábì sallallahu alaihi wasallam tó wá ní ti ìmọ̀ bó ìmọ̀ ò ní ìtumọ̀ ẹni àárí wípé ẹni tó mú Nábì sallallahu alaihi wasallam lọ́dà ní gbogbo tó ní ọmọ mẹ́wò kọ́dà kọ́dà rọ́dọ̀ sí kọ́dà kí ó kò tó rí ọmọ balẹ̀ tó bá ti sọ wípé ìmà ò ní ìtumọ̀ ìmáàní olónìtumọ̀ ẹgbẹ́ ètò ìtàn dáadáa
nítorí pé ẹ ń bá ti da orí nǹkan tí ọ̀yọ́ kọ́dà kodò òdì tí ọ̀yọ́ ṣe nǹkan ẹ̀ náà yọ́ máa ṣe tá a bá ti dorí nǹkan kodò in tí ọ̀yọ́ máa ṣe oní ọmọ ṣe tá a bá ti sọ nǹkan di àtòjìjẹ in tí ọ̀yọ́ máa ṣẹlẹ̀ sí oní ọmọ ṣẹlẹ̀ sí. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wọ́n bá ń sọ̀rọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn àtàjọ́ náà wọ́n máa wá jú ewa sí ìlú kan wọ́n ló ti wà ní ìjọ wọ́n ń pè ní ìlú ẹ̀gbọ́n ọdọọdún wọn lọ́dún tí a máa gbé gbogbo ìlú wọ́n máa jó tí wọ́n wá jú nílé ọba àwọn àgbààgbà bẹ́ẹ̀lì wọ́n máa ń pè ní àwọn àgbààgbà ọ̀jọ̀gbọ́n láyé sẹ́ńgbà náà ọgbọ́n ọmọ wá bí àwọn àgbààgbà lérò yìí pé kí tún ní ọgbọ́n ọdún yìí o ọgbọ́n wo tún ní ọdún jọ́pọ̀ tuntun tí ẹ kí ni o tí ẹ fẹ́ fún wa lọ́dún yìí táwọn àgbàgbà bá ti wá sọ gbọ́n ọba ni ó wà gbé jáde wọ́n wà gbọ́n tẹ̀lé nígbà tó lọ́dún eléyìí àwọn àgbààgbà wọn ní dáadáa táwọn tó mú wá lọ́dún yìí tó jẹ́ nǹkan tuntun ní ìlú pé látẹ̀lú kábíyèsí tí wọ́n kéde fún mi pé gbogbo ẹni tó bá kúndùn àti máa jẹ ìgbín tí ò sì fẹ́ yé ìgbín máa jẹ kọ́dọ̀kùn ìgbín nìkan ni wọ́n máa jẹ o kọ́mọ̀jẹ̀ karahun máa o ìgbín kọ́mọ̀jẹ̀ ti karahun kí ni kọ́ máa dájẹ́ o jẹ́mọ́ ẹ̀dá kan yóò bá àbàrẹ̀ lè mi sọ tó bá ti ń yàtọ̀ sí ìta sọ ń bí ẹlẹ́ máa dá ń padà kí n tún sọ kó fi lè ríà kọ́mọ̀jẹ̀ ìgbín tí kí ni o ìmọ̀ bá karùn yẹn pè bẹ́ẹ̀ ń kọ́ ní pẹ̀lú o bẹ́ẹ̀ ibi tí àwọn ọ̀jọ̀gbọ́n ìdí ìforí bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ìfọ́gà pé kọba ó lu ọ̀rọ̀ ìlóǹtẹ̀ ọba ní kò sí bójúbójú nù nǹkan tí ń tẹ̀lé ìlú ẹ̀ kátó ó lù lóǹtẹ̀ ìjà rí alátakò sọ́gbọ́n àtọ́dún yìí táwọn àgbààgbà mú wáyé kí la fẹ́ fàyọ́ ń bí ọ̀rọ̀ yìí ẹni tí ń bá ti da orí nǹkan kodò òdì rẹ̀ ló náà mọ̀ rí gbogbo olùdákẹ́ ọba tó bíyàn léèrè gbogbo olùdákẹ́ nígbò òṣèta wọ́n ní jà pàgájá wípé ohun ọ̀gbà tó ohun wọ́n ní sílẹ̀ tó gbígbà wọ́n ní gáàríẹ̀sì níbi èmi jẹ́ tìgára wọn nǹkan òṣìṣẹ́ ní ọgbà ìgbélóhùn jẹ ìjàmbá lóhùn jẹ́ tó tìgára wọn nǹkan tó ṣe ẹ̀yin ọ̀jọ̀gbọ̀tẹ́ ní wọ́n mọ́ jẹ ìgbìn tìgára wọn ọgbọ́tẹ́ mọ́lọ́bìn ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ọgbọ́n wọlé fẹ́ já wọn ni kálẹ̀dẹ̀ ní ẹ̀ tẹ́ ẹ rí ìjàpàtẹ́ wo ẹ mẹ́jọ̀rọ̀ rẹ̀ ẹ mẹ́jọ òpé láyé òkè ẹ bá ti ń ṣe dánìkò òṣè rí ojú rí ọmọ ní dánìkò òrírí tí ó ní gbogbo àwọn ẹ̀kú jẹ́ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ in tí sẹ́nà àlòjù ọmọ ara mú ẹ bá ti ń ṣe ìkẹlámọ́ọ̀dì olóòní ìrọ́jú rẹ̀ jẹ̀mẹ́à ká brákẹ́tì àlàmẹ́rí rẹ̀ àwùjọ táwà ní ìsìn àwùjọ kẹtọ́jọ́ wípé ẹni ọlọ́mbá ní ìlàmbẹ̀lì wọ̀lẹ́ òyọ́lá ìtàn sẹ́ẹ̀mọ̀ pé ìjàpá kìrì bá wá sọ̀rọ̀ àbíjàpá bá wá sọ̀rọ̀ mo fẹ́ kí àrẹ̀ dáadáa ní o ilẹ̀ Yorùbá ní ẹ̀sì tó eléyìn ṣùgbọ́n sọ wọnú ẹ̀sìn àbí ọwọ́nú ẹ̀sìn wa ọwọ́nú ẹ̀sìn wa Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an tó bá sọ wípé wọ́n fi lahum masalan ilẹ̀ Nabi sọ̀rọ̀ ìfi pa òwe fún wa àwọn àfọ́ àpín méjì orí ẹ̀ wípé sóòwò ni láti ti fún alẹ́kọ̀ọ́ àbí nǹkan yẹn ṣẹlẹ̀ ní láyé náà sóòwò ni táàmù lówe àbí nǹkan yẹn ṣẹlẹ̀ rí tó fi fún Allah subhanahu wa ta'ala ọwọ́ ń padà ń júwe wá sí nǹkan náà mọ́sálà yẹn àwọn oúnjẹ oní àyè ṣùgbọ́n táwà ní ìdíje àlámẹ́rin àti tọgbọ́ yà bá àgbọ́yé nínú èdè wa barakallahu fikum ìdán ìmọ̀ ẹ̀sìn ẹni tó bá ti sọ pé ti ẹ̀bọ́ ọ̀tá nìdẹ́bì sallallahu alaihi wasallam ẹni bá ti àtàkì ìmọ̀ ẹ̀sìn ọ̀tá nìdẹ́bì bákan náà ẹni tó bá ti àtàkì àwọn àfẹ́ ẹ̀sìn tí wọ́n fi àfẹ́ ẹ̀sìn ọ̀tá nìdẹ́bì
gbogbo bó ṣe rí kọ́ máa sọ gbogbo tó yọ káńkà lọ́dọ̀ rẹ̀ àbọ̀. ìlú jẹ́ kí ọ̀rọ̀ yìí ó níyànjú ó ní pé Allah subhanahu wa ta'ala ihtarama al-ilm wa ja'alahu 'azizan 'alayhi wa kariman 'alayhi. fúnra Allah subhanahu wa ta'ala òun lọ́pọ̀ ìmọ̀lẹ́ lọ́dọ̀ ara rẹ̀ kí nìdí àwọn àfáà ní ta kọ́kọ́ níta àti mọ̀sí àtọ̀tà pàìmọ̀lẹ́ káfà bìlì ìlì sharafan ó tó fún ìmọ̀ ní àpẹẹlẹ pé fúnra ọlọ́run gẹ̀ẹ́gẹ́ ló mú ànàbí rẹ̀ àkọ́kọ́ lórílẹ̀ tó jẹ́ bàbá àwọn abára tó fi ilé ẹjọ́ wọ́n ní ta ló ń tọ̀ wọ́n ní ànàbí Adam sáàmù ilé ẹjọ́ kọ́lọ́rọ̀ ló fi ilé ẹjọ́ ọjà tí ìjọba ti jọ́rọ́ ẹ̀sìn ìtí ń dájà alẹ́ náà nù yọ lẹ́rì nù ẹ̀rí lọ́dọ̀ ta ní látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ta ní ó ti sàlàyé rẹ̀ Annabi sallallahu alaihi wasallam. ọdẹ ẹ̀yìn àfà ẹ̀rí ò lè fẹ́ fún wa wọ́n ní ẹ̀rí rẹ̀ ń bẹ́nu sahihayn min hadith Abi Hurayrah radiyallahu ta'ala anhu wa ardaahu قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا nítorí ọlọ́pàá ń dá nàbí Ádámà ó dá lórí àwòrán rẹ̀ kí ni o lórí àwòrán rẹ̀ ọ̀rọ̀ yìí méjì ló kú sọ́rọ̀ àwọn àfá ala suratihi àwọn apákan àfá ní àdíìsì tó wọ́n báyìí nìkan ló fẹsẹ̀ múlẹ̀ èntó wá pé ala surati Rahman ọdá lórí àwòrán tẹ́fàtálá ríwáyà ìkọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n lẹ́nu àwọn apákejì àwọn tí ó ní kọ̀fẹ́sẹ̀ múlẹ̀ yìí ala suratihi ní problem lórí rẹ̀ dọ̀mí ìrùyẹ ànábì Ádámà ni ó ní ìdá kọ́lọ́kọ̀lọ́wọ́ Ádámù ọlọ́mọdé ànábì Ádámà ala surati lórí ìbò tẹ̀lé kí n túmọ̀ rẹ̀ kèé ṣe àtọ̀ tọ́jọ́ ipò mọ́ táìmù kan ó chẹ́ǹjì ó di ẹ̀jẹ̀ kìkì táìmù kan ó chẹ́ǹjì ó di bá ti ẹran tọ́jọ́ wípé yàtà hankwell min tawrin ìlà tawrin àtà ìlà àtùwárin in change láti nìkan sí nìkan ọlọ́ọ̀dá lọ́jọ́ kọ́dá iná ló jẹ́ géńdé bó ti jẹ́ géńdé o kọ̀dàgbà díẹ̀ díẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn apá kejì tí ó jàpá súnmọ́ náà tẹ́sẹ̀ láti wípé la ọlọ́ọ̀dá nàbí Ádámà yìí lórí àwòrán Allah subhanahu wa ta'ala wọ́n ní túmọ̀ rẹ̀ apákan ní túmọ̀ rẹ̀ lọ́dọ̀ ọ̀tà wọn ni wípé àwòrán kan ní tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala kò wò ó látọ̀dọ̀ ẹnì kankan tó ń ṣe kí ni ó tẹ́ gbé kalẹ̀ kò sẹ́ni tí ó ṣe kankan láyé lónìí ìkẹni ó rí kò tó ṣe ọ̀rọ̀ kẹta lára àwọn onímọ̀ lórí ẹ̀ ní pé no súrọ̀ ọlọ́run náà ni ṣùgbọ́n tí ó di àwa ń bi àlámọ́rí ni wípé lẹ́yìn sàkàmì ti ń ṣe. Bọ́lá ń bá ló ń dá nàbí Ádámà aláṣúrọ́tì ahadikum mọ̀ dábìí àmọ̀ lórí àwòrán kanú yín tá a lè mọ́ ń tọ̀ bá a ti pọ̀ tó ń bì àtàtì ń jẹ́ ní kankan náà bákan náà ká ti jọra. Súrọ̀ kan ni ọ̀sẹ̀ tó yẹ kàìfì yá rẹ̀ ta lóye o Allah subhanahu wa ta'ala. Orí ọ̀rọ̀ àkọ́kọ́ tá a sọ olùbàbàlìbá ni wà àti ìtọ́ bá ti yẹ lórí pé aláṣùwọ́tí yìí tó bá ti ní ìbátú orúkọ ọlọ́nu ọ̀fẹ́tẹ̀múlẹ̀. Bàbá wọn nínú báń, àfáwà Usaimin rahimahullahu ta'ala, àwọn mú ọ̀rọ̀ tí mo sọ ìkẹta wípé láà súrọ̀ ọlọ́run náà ni ṣùgbẹ́ ẹnu ẹnìkan ọgbà wípé tàkà yúfù rẹ̀ lọ. Bóyá ní àwọn mọ̀ nítorí ọ̀nà ń dáadáa àwọn sọ̀rọ̀ sọ fún wípé ìtìhàp Adam máa lọ báyìí fàtẹ́lì máa láwùlá ìkà náfàrà wà hùn náfàrù mìíràn màláìkà ti dìrú sọ̀rọ̀ máa lọ sọ̀ọ̀kan lọ́rẹ̀ kí àwọn màláìkà ti ń bẹ lọ́ọ̀kan fáńdọ̀r máa dà yóò hayú na kàbí nínú wáyé àti mọ́ Muslim fáńdọ̀r máa dà yóò jìbú na kàbí lọ́rẹ̀ kí àwọn màláìkà ti ń bẹ lọ́ọ̀kan tó ọba wá fi hàn tán fọ́lábalẹ̀ kọ́ wá gbọ́n tí wọ́n fi jọ lóhùn ọ̀fẹ́ lọ kẹ́kọ̀ọ́ bó ṣe máa kí àmà rẹ̀ tán náà máa kí ọ lọ́dọ̀ wọn fa ìnà òun tẹ́ṣe ìyàtòká wọ́n tẹ̀ṣe ìyàtò lórí ìyàtò
bí wà sáàmà rẹ̀ ti máa kíra inú annabi adama bá sí kò bí ọwà ní bá ń lọ ọwọ́ adédè amẹ́ríkà wà ọba ní assalamu alaikum wọ́n ní alayka assalam wa rahmatullah fazaduhu wa rahmatullah wọ́n bá fi wa rahmatullah ikùn annabi wa ní wa yadkhulu al-jannata kullu man yadkhulu al-jannata ala surati adam gbogbo ẹjọ́ wà wà jẹ́ náà lórí súrà annabi adama ni wọ́n fi wá wọ̀ insha Allah walam yazal al-khalqu yanqusu ba'd láwọ̀ àti gbàùn ẹ̀dá ọ̀wà yé máa dé díẹ̀ láti gbàùn kí ni túnmọ̀ díẹ̀ láti gbàùn mọ̀ mẹ́ ṣùgbọ́n àwọn ọ̀tá kọ́ ní ẹn tí wọ́n bá ní lọ sáramàtà ìfi mẹ́ndẹ̀ àtẹ́kẹ̀ẹ́ ṣe bí abájọ́kò sí ni mo ti wá bá wa ìdán àwọ̀ àmọ́ gbọ́yé padà pé ṣe ẹ̀rọ àfáà tẹ́ ń wọ ìkọ̀ láàfà ọkàn mọ́jọ́ náà ni wọ́n bá ní kìíní kan bẹ ilé àmọ́ àwòkọ́ ní ọmọ pè ṣé ẹ̀mọ́ bá ti sọ ìpìlẹ̀ ọ̀rọ̀ wípé gbogbo tó bá ti ń jẹ́ kí wọ́n torí ẹ̀kọ́dọ̀ ni òdì náà ni ọmọ ṣe nǹkan náà gbogbo ẹni tó bá lòun ní gbẹnu mú mi ó sì ní kó torí nkodò kò ń fẹ́ mú mi àti mo tí wọ́n ti máa rọ mi sí láti ẹ̀dọ́dọ̀ rẹ̀ ó ti dìbò ohun tún ni ẹ. Nàá ṣé yóò sì gbọ̀nà ibi tó ẹ̀kọ́ bà lọ? Àníbi Ádámà ọwọ́ àlọ́rẹ̀ kẹ́kọ̀ọ́ yìí àdìsọ̀tọ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ àmàlẹ́yìká wọ́n wá kọ́ lẹ́kọ̀ọ́ ìtàn làwọn àfáà àbí sọ wípé ó tó fún ìmọ̀ lápẹ̀lẹ́ pé fúnra ọlọ́run fàtàlá ló fi ànábì Ádámà sí lè tó máa lọ ọ̀hún lọ́rẹ̀ kẹ́kọ̀ọ́ bí wà tán rẹ̀ tó máa kíra yín àti èèyàn máa sún ni kéèyàn tó rí mà kì í wá báyàn bí rọ́hà pẹ̀lú ìsinmi àbọ̀. Rìwáyà bí wá wá táà fi lè gbósọ lójú pé bóun ni ànábì Ádámà gẹ́gẹ́ ti rí táà fi rẹ́kọ̀ọ́ ìkọlára rẹ̀. جاء في المسند من حديث أبي هريرة رضي الله عنه في إسناد صحيح أسأل صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة àwọn tó sọ pé wọ́n wà ìjẹ́nà kọ́nà ó jí ní àtẹ̀yìnká wà mẹ́ wọ́n wà ìjẹ́nà níjọba ìjàmá bọ́ọ̀ wọ́n ṣe wọ́n wà ìjẹ́nà múrùdà jùrùdà bíìbọn jìhádán mùkàhálìn أبناء 33 سنة ó sọ àmùgbọ̀n tí ó wà jẹ́nà níjọba ìjẹ́mà a wà ìjẹ́nà lórí àwòrán nẹ́bí Ádámà àwọ̀ múrùdù jámù ní fún amúrọ́dù gbogbo ọmọkùnrin tó wáyé pé ńgbà tí sẹ́sẹ̀ bára àbọ̀ tí rúrú rẹ̀ ó sì tẹ̀ mọ́ rúbọ̀ ní ọmọ ń pè ní amúrọ́dù tí wọ́n bá pọ̀ wọ́n pè ní kí ni o múrùdù àwọ̀ àjẹ́nà lẹ́yìn tí rúrú rẹ̀ tẹ̀ mọ́ rúbọ̀ júrúdà jámù náà ni júrúdù fún ajírọ́dù lẹ́yìn tí kò sí irun lára rẹ̀ àwọn fresh bẹ́ẹ̀ bí bọ́n gbogbo wa wáìtì ní kọ́lọ̀ wọ́dẹ̀ jẹ́mọ́ ẹjẹ́ àmọ́ wípé ìmọ̀bẹ́ni dákìdájì sọ̀rọ̀ tí wọ́n bá ní black and white ní aláyé àpàlẹ́ làwọn tí wọ́n ń pè ní wáìtì wọn kọ́lọ̀ káàkiri àjẹ́ náà wáìtì ni o ṣerú ẹ̀dá kan bẹ tó rí bí kọ́lọ̀ bí aṣọ àbújúrẹ́ yìí ìbàn jẹ́mọ́ tẹwàá yìí pé ó fi ẹgbẹ̀rún síra rẹ̀ ẹni tí ń búra láyé irú àwọ̀ tó wú ọ̀gán tó kó sí nǹkan ìfọ́lá àtúnú lọ èyí tó tún dájúlọ tó tún kò tẹ́ẹ̀fẹ́ rí àà ìwọ̀ òbí eléyìí jìhádán irú orí wa kò lè wálẹ̀ ṣùgbọ́n kò ní rí báyìí yóò kọ́ ìlú báyìí kò ní sáwàlẹ̀ irú orí àtìlẹ́bí ara òbó tèrè nù bí jẹ́rí ẹ̀yọ́ mọ̀kásàlíìn wọ́n lè bí rọ́ọ̀sọ̀ rí tí ó máa tàmẹ́lẹ̀ àbúrò àtàláti mọ̀kànláfíìn sánà àwà lọ́mọdá 3 years àwà lórí bí ànábì Ádámà tẹ̀lé jọ́nà lọ́n tí ó lùrú ìtúnẹ̀ dìrọ̀ ànábì Ádámà jọ́nà lọ́n ọjọ́ ìgbòwọ́ sí ẹnìkan wá wò pé sí no ìsìláàbù wọlé lọ́wọ́ àwọn àfà tí ìdáwọ̀ máa láyé lónìí
àbí ìgbòho àtàná bí Ádámọ̀ ìjọ kan náà ti tòjọ́ ìjọ tí wọ́n dá ìgbòho rẹ̀ láti ìfẹ́ẹ̀nì kẹ́ẹ̀dẹ̀ sí àjẹkọ̀dù fíìtì táwọn àrùn ìlọ so ń clear àwọn àmọ́ bí ó tẹ̀fẹ̀ ànábì wa ní fi arúgbì sábì àdúrí irú fíìtì ànábì Ádámọ̀ ní o tá lóhun méje rẹ̀ ní ẹmú fífẹ́ ẹnìkọ̀ọ̀kan wa tá a bá wá sọ fífẹ́ yẹn gbọ́nà lọ́hùn fífẹ́ yẹn pẹ̀lú àánú Ọlọ́run ó ju bí òpó yìí sí òpó yìí lọ ní fífẹ́ ẹ̀wọ̀ aládìjẹ náà nìyẹn tí yóò lè jàpọ̀ rẹ́sì mẹ́wàá bí òní lè jẹ́ àìbádùn bẹ́ aládìjẹ náà yóò mẹ́rin kẹ́ẹ́sẹ́ kò sí lẹ́pa nu aládìjẹ náà lẹ́pa bó o ẹ̀ǹtẹ́ wọ́n ń pọ̀lọ̀ lọ́pọ̀ láyé ẹ̀ṣẹ̀ èèyàn torí ẹ̀mọ̀tì ẹ̀mú tó lé bí òpó ìsopọ̀ yìí ẹ̀ṣọ́ ẹ̀dá tí ẹ̀rí torí bá ń rí jẹ̀máà ààyè ìṣòfò ìtumẹ̀ ní bá wà ìjẹ̀nà gbogbo olóbi ṣe ẹn tí ọba ti tẹ́rù tàbílẹ̀ ẹ̀dá kan ìdùnnú ọ̀nà àdàlàyé ọ̀hún náà mọ̀ntánrọ̀ olùdàmánú sáàtì àrìmánú mọ̀ntánrọ̀ olùdàmánú sáàtì àrìmánú. sáà ló lè sọ wípé òun ní omi ayé kẹnu kọ́ọ̀pù tí ò lè tẹ́ lù ú mẹ́sàrọ̀ òsàmẹ́nu fàájú àtìmánú mẹ́sàrọ̀ òsàmẹ́nu fàájú àtìmánú. àgbọ̀ fúnra ta lọ́tàwálà ọ̀rọ̀ nábì Ádámù Allah subhanahu wa ta'ala láti lè bá a máa fi ṣe kí ni fáwọn náà ìjẹ́ ẹ̀kọ́ fún wa. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí àwọn ọ̀gá ń sọ ọ́ fún pàwọn ànábì tí ẹ tó sáájú rẹ̀ sallallahu alaihi wasallam tó sì jẹ́ pé ànábì ló lóore jù jàmáà Ahlus Sunnah wal Jamā'ah ni wa àìsẹ́ tí máa ń sọ̀rọ̀ táwọn èèyàn tètè wà máa bá túmọ̀ rẹ̀ tí wọ́n yìí túmọ̀ rẹ̀ tó bí ọ̀rọ̀ Ahlus Sunnah máa yé ọ̀rọ̀ Ahlus Sunnah ni o àwọn ayẹyẹ ṣe tó ọba fẹ́ jẹ́ èèyàn ó jẹ́ èèyàn àwọn èèyàn tọrọ wọn ọ̀rọ̀ dáadáa àwọn èèyàn tọrọ kíkẹ́ àdìjẹ́ náà lọ́dọ̀ Ọlọ́run tó lọ́rọ̀ tí ọba láàkáyè lọ ò ní sí ń tọ́lọ̀ sọ fún pèsè lẹ́fà láìjẹ́ náà ọ̀rọ̀ àfáà súnnà ọ̀rọ̀ Ahlus Sunnah wal Jamā'ah ìmọ̀ tẹ́kí ni ó ìmọ̀ ń kíyà dáadáa Ànábì sallallahu alaihi wasallam ó ní khayrul khalqi ẹn tó lóore jù ní gbogbo ẹ̀dá àwọn èèyàn wá ń sì gbọ́ ẹ̀dá tí ó wí wọ́n sì gbọ́ pé àwọn mọ̀nà bí Ádámù náà alàlẹ̀ ìfìláàtì ni ó gbogbo tọ́lọ̀ ń dá pátá tí ẹ máa ṣe ń gbé sánmà tí ẹ máa gbogbo tí ń gbẹ́lẹ̀ gbogbo tí wọ́n sọ pé ẹ̀dọ́ Ọlọ́run rẹ̀ ìní Ànábì lóore jùlọ hatta al-malaika alàlẹ̀ ìfìláàtì láì yọ ẹ̀dá kẹ̀kẹ́ lẹ̀ ní o alàlẹ̀ ìfìláàtì aláwọ̀ ń sọ ọ́ fún wípé Ànábì kan ti ń bẹ̀rí ó ń Ànábì Yunus táwọn ummatahu mugadiban lillah yugadibu Allah fihim ó fi àwọn èèyàn rẹ̀ lẹ́gbàtọ̀ lọ́run sọ wípé sọ fún wọn pé ń jẹun yà tí wọn bá ti gbọ̀ọ̀gbọ́ ó kẹ́kẹ́kẹ́ wọn gbàgbọ́ tó tọ́ òjò yàsú ṣùgbọ́n òjò yà ló sú tí ìsọ wípé mo sì ti fẹ́ fi yàn jẹun mo ti pípẹ́ ọlọ́kọ̀ bó léke bóun ṣe rójó yàtọ̀ sú ìwà ń bọ́lọ̀ ń gba ìbínú tí èsì ìṣẹ́tẹ́ bí ó ti lápẹ̀rẹ̀ ìbínú wọn orí tòótọ́ ṣùgbọ́n ń tàn bá lò ilé ìtàkàmí fi ṣe lẹ́gbàgiri tó bá jẹ́ pàwọn mùsùlùmí bá gbọ́ àyà yẹyẹ ni wọ́n láyà bá ti ni Allah subhanahu wa ta'ala ìtọ́sọ́nù àyà yìí wọ́n láyì èèmọ̀ ó ní tó ṣe é fi wí Ọlọ́run ọba kò sí inú tẹ́lẹ̀ rí òun ọ̀pọ̀lọ yìí
bóun lẹ́sẹ̀ wá rò pọ̀ gẹ́gẹ́ ìdájáda nọ́fíù ìsìbáàtì mítìlì sọ nọ́fíù mítìlì ní bábí àwọlà táàbà ní ìtẹ́ẹ̀jọ nǹkan táwọn wá kí kábẹ́ mọ̀ nǹkan ló súnmọ́ pọ́lọ́jú torí pé táàbà ní ìtọ́jọ́ àwà máa dààmú pé ó ti sọ́bẹ̀ nígbà yìí ó sàrí ìtọ́jọ́ ṣé wọ́n mọ̀ pé ibi tó ń gbẹ́ wà ó jìnà sínú ọpọlọ wa kò yé ẹjẹ́ yìí ò rí déyìn ọ̀nà òbí kíá ìgbà táwọn kọ́sẹ̀ ẹ̀bùn tí nígbà kí ó tẹ́ torí ń tẹ́ ń sọ fún ìlú wípé àpọ̀mẹ́wò tí àfá àbá ti jẹ́ mọ̀dọ́fù lérò kí ó rẹ̀ lọ́gbàríkà ní wọ́n máa pé àfá kàtíńtà àfá bíríkìlà àfá aláṣọ àfá onípàkó tó ti jẹ́ pé ilé orí èso ilé wọ́n wá ké jẹ́ tó bá ti rí pé àfá àti mọ̀dọ́fù lérò tí ó tẹ́kẹ́ ò tó jẹ́ ní àní ò tó jẹ́ àbọ̀mẹ́lẹ́ yọ̀nà láìláyọ̀lá tákìlì ní àfúnlé oṣù tẹ́lẹ̀ ó sì di ẹgbẹ́ ìṣòro 5:30 ó sì di 5:30 ìṣàlọ́ ó sì 5:30 bàbá kí mọ̀ lọ́pẹ́ ibi àti ń kọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́bàdé lọ́pẹ́ jọ náà ó ní àfà mo fẹ́ ra jíìn àwọn abẹ́rẹ̀ jọ náà ìgbà àwọn mọ́lẹ́mọ̀ sọ akàtí òsìmánìtì akàtí wà ń bá náà ṣé pàdé bá ní onílò nàmbà 1 onílò lẹ́fàìsì onílò líì onílò no ọjà sweet black onílò sky blue kìnnìkan onílò irú jíìmù onírú jíìsì bọ̀dà táyé ẹgbẹ́ wọ́n mọ́ àrílé o irú jíìsì tání فاعلم بأن الله رب واحد متنبئ عن ثالث أو ثاني متنبئ عن ثالث أو ثاني الأول المبدي بغير بداية والآخر المفني وليس بفاني والآخر المفني وليس بفاني رحم الله شيخنا القحطاني torí ìntẹ́nà fẹ́gbà lọ́dọ̀ wa nù tó kú wàdá bá ti ń sọ kan nínú àwọn orin wọ̀nyí nínú nòníyà fáwọ̀ pàtàkì ní ìntẹ́ fi kárí orin wọn nìyẹn alákúlé àmbọ̀ Allah subhanahu wa ta'ala kò tí ìkẹta tí ó bínú ó kàn fi àpẹẹrẹ ìbínú ànábì rẹ̀ wọ́n bá gba ìbínú bí wà tààrọ kàkọ́ ọmọ ọkọ̀ ìyẹn lẹ́lẹ́ dáadáa ní ìṣàbí dáadáa kọ́ fàgọ́nà allah taqdiru alayhi gbogbo ẹ̀mí rẹ̀ ní wípé tí a náà ló ń ṣe kò sí ń dá lè fi fara nínú fọ́dẹ́wò nítorí pé ó ti rò pé ṣe bá sọ bá fi àjẹ wọn ó ń tẹ̀lé pẹ̀rẹ̀ ẹ̀yà kọ́wọ́ kó láàrin wọn fi wà láti ẹlẹ́yìn fàgọ́nà allah taqdiru alayhi ìtòrò ti ẹ̀rù ẹwọ́n tọ́rọ ìtì ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ faja'ala Allahu subhanahu wa ta'ala bátìlẹ̀ lè fún fi fìdí ńlá ọlọ́run wá ní ọjà òbúrú fún tó o ṣe ìbúdó ló fún ṣe o ṣùgbọ́n fi mílẹ̀ torí kò sí tọ́jọ́ tẹ́lẹ̀ yìí ṣe má ti wéru títọ̀ lọ yìí níbẹ̀ kí wọ́n wàhálà tí bàbá fi ẹgbẹ̀ àmúlọ rẹ̀ já pàtó yìí lóko tí ìyẹn ẹlẹ́kọ̀ọ́ bá padà bọ́mọ ìbẹ́bẹ̀ ẹgbẹ́ méjì àti ẹgbẹ́ náà yọ́ yà jẹ́ mẹ́ta ni àwọn ọ̀nà ẹ̀dá lẹ́lẹ́ tẹ́lẹ̀ yìí wọ̀ ọlọ́sìn ọjà á fi inú ẹja tẹ̀wọ̀n fún ọ ọlọ́sìn ẹja tẹ̀wọ̀n nítorí àpẹẹlẹ fún ìmà ọlọ́wọ́ ẹ̀mọ̀ ọmọ yọ̀ǹda fún dídí ànábì kan tó jẹ́ pé ọmọ rẹ̀ oní ọ̀tún pọ̀jù nínú ọmọ tí ó tẹ̀lé ànábì rẹ̀ wà lìjẹ́ náà nítorí àlìkàmà onílà ń bíbò sá wípé kọ́fà àwọn èèyàn rẹ̀ lẹ́torí pé yọ̀ọ̀dọ̀ lé ikú
wọ́n á pàdé àbá níbi àbá òní ẹ̀ ẹrù tí ẹgbẹ́ òpólò ìgbẹ́rù jáde tí bẹ́ẹ̀ ilẹ̀ máa ń fún àmà wa ní ẹ̀yà sí mọ́sálásí ó mọ́ bá lè kí àmà mi jẹ́ àwọn àǹkú lóko ìbẹ̀rẹ̀ lóko nǹkan wọ́n pọ́nù náà lọ́hùn àìmọ́sálásí níbi ìrókò ti wùnú rẹ̀ tí wọ́n mọ́sẹ́ wá mẹ́ta ẹ̀kọ́ ní ṣẹ́ta mẹ́lẹ́yìn bẹ̀lẹ̀ká jùlọ máa fún wọn ó sì àwà lè rí bẹ́ẹ̀ fún ibi àdínẹ́bí ó tún wá ń sọ ńgbà tí ń lọ wípé laqad laqina musafarina hada nasaba yúṣà ojú wa kan ìmọ̀ ìdààmú ńláńlá kan ó tún wá ń sọ ń bẹ̀rẹ̀ wípé ibi tó lọ ń júwèé ibi tí mo ń lọ yìí láì àbúrọ́hù ní òrìdí ó tún ni ìmọ̀ lọ títí tí ó lè débi tọ́nà látà tó júwèé fún mi tí ń bá wá di ẹ̀rí bẹ́ẹ̀ ìníyé máa lọ látà áwùjọ ọkùnbà púpùpù ìtumọ̀ táwọn àfọ́ àbúkọ̀ fọ́tígé nígbà ṣùgbọ́n ìtumọ̀ tó fójú tó sì jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ lápáwá máa sábà tu òun náà ní 80 years wọ́n jẹ́ pé mímọ̀ fèrè lọ lé kéw tí ilé èdè ní àfọ́ àjẹ́sí ni ó kéw èèyàn padà lé ìrìntà ṣàròkù ilẹ̀ ẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ àpá dọ́là rẹ̀ pẹ̀lú ìmà tọ́lọ̀ ń fà Ànábì sallallahu alaihi wasallam ó kọjá ìkílà káyè ẹ̀dá kankan lè gbé afẹ́lẹ́ wà lórí kátó wà mọ́ sọ́dọ̀ ìṣẹ́ gbogbo ẹ̀lọ́ rẹ̀ kí ni èrí wa Ànábì sallallahu alaihi wasallam nígbà tó wà lọ́dọ̀ ìyá Halima Sa'diyya àbẹ̀lẹ̀ hadith Anas bin Malik radiyallahu ta'ala anhu tí wọ́n labáyà nígbà sẹ́lẹ̀ nígbà tó wà kékeré wọ́n labáyà rẹ̀ àwọn méjì ní àwa ẹnìkan tó lè ẹ̀sìn ẹnìkan tó dìbò wọ́n yọ ọkàn rẹ̀ nígbà yọ ọkàn ìtàn wọ́n fi sínú tọ́sì ní gbogbo tó bá ti jẹ́ bí àwọn sáńgẹ̀rẹ̀ funfun tó wá sí júlẹ̀ nígbà wọ́n fọ̀ wọ́n wá fẹ́ pọ̀ pẹ̀lú ọba gbogbo omi Zemzem wọ́n wá yọ kẹta fún bẹ́ẹ̀ wọ́n ní àádá àhábù ṣẹ̀tọ́nù mi ìpín èsù lára rẹ̀ la yọ pé wọ́n wá dọ́kan bẹ̀ padà wọ́n wá rán dáyọ̀ gbogbo tí ń ṣe iná kò sí láàbù gẹ́gẹ́ owó òpé kí ní ká fẹ́kẹ́ wọ̀ nìkan o pàtàkì gẹ́gẹ́ wọ́n sì kí ní ká o nítorí pé wà kú di rọ́tù lọ́ọ̀yì fáwọ̀kọ̀ ṣàkíwátúmi wọ́n kú di rọ́tù lọ́ọ̀yì fáwọ̀kọ̀ ṣàkíwátúmi agbára ọlọ́run kò dáa nígbàtí wọ́n máa rán ẹ̀mí وقدرة الله فوق الشك والسوء ní tàbí ẹ̀jáde láyé tó bá jẹ́ wípé ànábì ọba sàtọ̀ séjì kàbáyì tàtọ̀ bá yẹ̀ nígbà ní àwọn máa ń rí ojú ríran nígbà ẹ̀mùsà sálàm wọ́n jẹ́ àti ìjọlá ìlú púpọ̀ bí sẹ́mù hasan ìdàmọ̀ bẹ́ẹ̀ kìrì ń bọ̀ ta'ala wọ́n wá ń padà ń sọ àwọn ẹ̀ka òsì wọn sọ wípé fúnlọ́mọ̀ tó kọ́ wá láti ẹ̀kẹ́ ń bàtà láìbáyà ìtẹ̀ wọ́n ní kàlẹ̀ sínà ó ní káwọn ànábì ọwọ́ ní jíìmù ọ̀yàwọ̀n wọ́n wá wọn ànábì pẹ̀lú pé kápẹ́ wọ́n rẹ̀ èèyàn mẹ́wàá láyé tó jọ́lọ́pọlọ ẹmọ́pọlọ wọn lẹ̀ báyìí ẹwọ̀n pẹ̀lú ọpọlọ ẹni ẹmú kéńké tí ó ní agbára tí ẹ̀kẹ́ wọn tọ́wọ́ 50 kilo tàbí ojú bẹ́ẹ̀ lọ ẹmú mẹ́wàá bá nínú ẹn tó lè ṣe sùúrù pé tí èsè sùúrù tó ti dẹ́gbọ́ ẹmú mẹ́wàá ẹn tó tẹ́lá faradà ẹn tó lè débi mọ́ra gbogbo táǹtàn padà láyé fún mẹ́wàá mẹ́wàá wọ́n wá gbé tí ń bẹ̀rẹ̀ nẹ́bì sẹ́bẹ̀rẹ̀ mẹ́wàá títà nẹ́bì jùlọ wọ́n ní ẹ̀sìn mẹ́wàá kókó di 20 títà nẹ́bì jùlọ 40 tí ń dáhùn sọ ìkólé yé wa àwọn tí ń pẹ̀lú àwọn ní pọ̀fẹ́sọ̀ tó jẹ́ pé tí ń bọ̀lọ́pọ̀lọ́ wọn lónìí ní àkọọ́lẹ̀ àwọn èèyàn kẹjẹ́ ń bẹ́nu ná ìrí ha o gbọ́dọ̀ òun clear sáàmù tí ń gẹta ìrọ́ ọ̀yà sí tí láàfún níwájú wájú para ọdún kí àwọn tí ń pọ̀rọ̀ wọ́n jẹ́ yìí wọ́n ní àwọn jí àlọ́ ni
ṣùgbọ́n tí wọ́n bá pè yẹn jíníọ̀sì àbùkọ́rí yìí wọ́n ẹ̀sà bí ogún bá wọn tí wọ́n bá pè yẹn ní alágbára tọ́jọ́ wípé eégún rí olú ẹ̀sán ogún bá wọn títí tí ń tọ́nà ti ara níbi jù bẹ́ẹ̀ lọ tí è lórí 40 50 tí è lórí 100 tí è lórí 150 200 250 300 tí è lórí 1000 ẹ̀kọ́ jíníọ̀sì 1000 jọ ọpọlọ yẹn ẹwà gbé sórí scale títí àgbẹ̀bí náà ìgbé bẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ alágbára bá náà gbogbo ń tàbí lára èèyàn pátápátá ìgbà ajẹ́pẹ́ tí ó bá kọ́ lu ẹni bá lẹ́kọ̀ọ́ ìdí ó rí gbà sórí ó ju tèmi àti yín lọ ó sì ju ti gbogbo ẹnikẹ́ni lọ ọmọ Amẹ́ríkà kan ọmọ akíní kan ọwọ́ akọ ìwọ́n àwọn ọlọ́pọlọ ayé nígbà tí wọ́n ti kọ́ra kéde mùsùlùmí nígbà tí ọwọ́ akọ nọ́mbà 1 ọwọ́ akọ Muhammad ilé ti nọ́mbà 1 bí ọ̀fàdé bí náà ti nọ́mbà 1 wọn ò ní mọ̀ wé o ìlọ́jà àwọn èèyàn mọ̀ wé o pẹ́ ẹnìkan mọ̀ kọ̀wé kan o ọ̀sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ìpìyà àwọn bọ̀ níbi èèmà bọ́lọ̀ ti bá nẹ́bí lò tó fi jẹ́ pé ẹ́mbásíkì àwọn àfà afẹ́mọ̀ tí a jogún ànábì ní dìtẹ̀ o sọ̀rọ̀ wá tó lẹ́wọ́ fẹ́lẹ́ máa yìí àwọn subhanahu wa ta'ala bá nẹ́bí lò láwọn àbálò kẹtó ní agbára ìgbà míì a máa kágàgà lójú ẹ̀ tí ó máa fi èèmà hàn láwọn ẹ̀kọ́ tó lè fa ọpọlọ ya lẹ́yìn tí wọ́n bá ti ṣe irú sẹ́kẹ̀ẹ́sì tí sára nẹ́bí sọ́rọ̀ wá tó lẹ́wọ́ tẹ́lẹ̀ màálé ẹgbẹ́jì alọ́jìnà wà lé èyàn lè rí owó tí ó yàwó rẹ̀ yóò kẹ́ fún ìdí ọ̀bà ní jágámẹ́ owó náà ó fi fẹ́ ìtọ́ darú sí wà lé èyàn owó tí ó yàwó rẹ̀ nígbà ọkọ̀ 15,000 naira lẹ́tọ́ ti ní ìyàwó ọmọ mẹ́ta lọ tọ́ka bí ẹ̀mẹ́fà tí ò rí kà 15,000 naira wọ́n bá ìdọ́jọ́ bá pẹ̀lú ọkọ̀ bá ní kàwọ́ lẹ́yìn ọkọ̀ tó wáyé àti rẹ̀ tó jíwó ọ̀gá rẹ̀ 100,000 táwọn ọ̀rẹ́ yòókù gbùgbì lé ti jẹ́ kòmìtì ọmọ ti já lọ 100,000 ọmọ ti jẹ́ lọ nígbè pé ibi lẹ́gbọ̀n ayé wọ́n wà ní mọ́bílẹ́gbù ilé ni wọ́n nìyẹn àgbọ̀ àdébìtà mọ̀mọ́ àyọ̀kánná alọ́sọ̀rọ̀ bá lò láwọn ọ̀bálòpọ̀ ní agbára láti fi hàn pé ànábì yàtọ̀ sí lára ìbálò náà òun ni ìmú ànábì rìn òun láti Mẹ́kà lọ sí Masjid al-Aqsa ní Palestine kí Allah subhanahu wa ta'ala wọ́n mú sáà gbàlẹ̀ wà lọ́wọ́ yọ́ gbàlẹ̀ àlọ́ àjẹ́ òní ṣùgbọ́n àwa tún sọ kálíbà àsórí láti bẹ̀ ìdí òtí tí ìdí ọgbàlẹ̀ àlọ́ lè fi wípé kò é sọ pọ̀ Islam la fi ń jà fún lọ wọ́n gbàlẹ̀ wà la fi ń jà àwọn kẹsàrà wọn jọ wọ́n dẹ́gbẹ̀ sánlẹ̀ ariwo tí wọ́n máa pẹ̀lú lórí pé àwọn ọ̀fẹ́ lọ bá sọ́jọ́ kan gbogbo wọn náà yìí ọ̀dọ̀ àkòtú wà náà ẹgbà ní gbàgbú tí ẹ̀kọ́ náà ló jẹ́ pẹ̀rẹ̀ ẹgbàgbú tí ẹgbà gbàgbú tán àásọ̀kù ní ìtẹ́ lọ rí gbà tó fi àbí pé aksọ́nà lábẹ́ lọ gbà tàbí wọ́n gba bọ́ọ̀sì lọ́dọ̀ ìjọba tí ẹbí wọ́n lò wà kó tèlú alọ́sọ̀lá yóò tún àti yóò tọ́nà lẹ́sìn. Adébísọ̀ gbogbo àrẹ òfẹ́lá ọkọjá wa ní ìkú ọ̀rọ̀ sí lọ́pọ̀lọ́ kí ni ẹ̀rí wa ẹ̀rí pọ̀pọ̀ bá ká mú bí méjì wà. Ẹjẹ́ mú kàwá kí wọ́n jẹ́ ti àgbẹ̀bí kí wọ́n jẹ́ ti èyí tí a tún fi mọ èèmọ àti báàkì fi rí tàfáwùtì àwọn sọ̀hábà ẹjẹ́ ló tẹ̀lé ìtàkánì fún ìmọ̀lẹ́ tí ìmáàmù Ahmadu Bawa wọ́n lọ́gbọ̀n bá rọ̀ mọ́tò sẹ́yìn àìdínà. Amẹ́sù ní ọjọ́ kan. Kọ́lẹ̀ sàásánlá, ànábì jáde sí a, kí ní ìzábọ̀ ti ṣam nígbà tó rọ̀ yàtà rí. Fọ̀sọ́lá bí ìwòdó,
àdébì bá kí zoro fún wa bó ṣe kí òun ìtàn olóńkálukú ọ̀gbọ́dọ̀ ti dé ní ọwọ́ àwọn fàkọ́ ọmọ àlàyé nígbà kọ̀ọ̀kílẹ̀ ó sọ ọlọ́ba dúró nígbà ọba ìbàlẹ̀ yóò tání sọ̀rọ̀ wàdákàrọ̀ sáà àti ìdàkọjọ́ ìgbàlẹ̀ وذكر أن قبلها أمورا إظاما النبي وانسى يقول ìrìnàṣẹ́ lè kí ilé ayé tó parẹ́ o iná àtọ́ ti jẹ́ pé ìsìláàmù ó ní tí ìsìláàmù bẹ́ẹ̀ máàkì nǹkan wọ́n láyé nǹkan wọlé kò sí ti tẹ́ ẹgbẹ́ lọ́tẹ́ ẹ̀lẹ́ ìgbélé àwọn ọmọ sọ̀kẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ní kò sí tuntun lábẹ́ ẹ̀sánmà ọ̀rọ̀ dáadáa lọ́rọ̀ ṣùgbọ́n òkú fẹ́ òṣìṣẹ́ máa bẹ̀rẹ̀ ní o ó mú láwọn ibi tán gbàlérò ṣùgbọ́n kò mú tá a bá ti fi ẹ̀sìn gbé wò torí wípé oòrùn etí ìlọrẹ̀ wọ̀ ní ìsìn níbi tí ń yọ tó tún sí lọ́dọ̀ làbẹ́ ẹ̀sẹ̀ máa ti sí ìṣẹ̀lẹ̀ abẹ́ ìṣẹ́ tó ní ṣe tún wà ẹ̀bẹ̀ sẹ́mà bí lòdì. Amsterdam kiri ìtàn ọ́n sọ àwọn nǹkan tí ó tẹ̀lé tí ó tẹ̀lé òjijì àmìkẹ́ jòrò àdájì ní sàlúrì gbogbo ẹ̀yìn sọ̀hábà ìpátá ní ìjọba gbogbo kálukú yìí ní bèèrè tí ò yẹ ẹ máa bí mi gbogbo tí a bá mọ̀ tí ó ń pè ní máa yé yìí orí lójú ní o tí ní o ẹ máa bí mi fáwọn lẹ́ni ìnáfẹ́ ìrìyẹ́ni لا تسألون عن شيء إلا أخبرتكم به ما دمت في مقام هذا خذ تنتاجني مغفرا من بلا يقول أخوين في باكي تتاكوا بطولن جنين كويس والله ما يسمع صفوين صلى الله عليه وسلم eléyìí náà jọ kí lọ jọ hadith àti àbá tí ìmọ̀ Muhammad bàtàn fi lè dáwà hadith ni gbogbo àwọn tó gbà wá pé ọ́sẹ̀lẹ̀ fìlìyàkúzọ̀ lójú ran gbogbo ìwáyà ní ọ̀fẹ̀tẹ̀múlẹ̀ rẹ̀ sánàdù rẹ̀ ọ̀dá ṣùgbọ́n kì í fi àdéhùn tọ́fẹ̀tẹ̀múlẹ̀ ni pẹ̀lú pé tọ́fẹ̀ sánàbì ìrìnàmì lójú rẹ̀ ló fi tẹ̀lẹ̀ ó ń sọ ọlọ́run ṣe ìyàmù lẹ́yìn ìtẹ̀jọ́ kan lọ́ba alájókòó tọ́lọ́pọ̀ fún lòrò bá gbó lọ ọba ní oorun tó gbé lọ yìí òun lọ́pàá tó fi jẹ́ pé kọ̀tají àgbà tó ọ̀rùn ti ràn òun ti fẹ́ máa ràn àwọn ará mẹ́tàjí tó kalẹ̀ wọ́n lè tẹ́ ànábì ẹ̀ndà mọ́ mẹ́tàjí dára tó bá kí fún ọ̀rọ̀ kírun tẹ́rẹfẹ́ òbòjù ọba ní aláàmà sọ fíkùn ó wà lórí ibi tó ti kírun ń sọ nǹkan tó jẹ́ kí n pẹ́ fún yín àtàmì rọ́bì hádì ìlẹ́yìnà ti áfẹ́lì sùúrọ̀ ọlọ́run lọ́wọ́ bá mi lójú rẹ̀ àdìsù sábì àà èyí tí ìrìn tó fáìn tó àwòrán ìrí ọwá ń pè ya Muhammad ìrẹ́ Muhammad àtẹ́dìrí tí ma yà tẹ́sùn sí ìmáwùl àálá alìmọ́láwù lè dé lárúbáwá ó lẹ́n tó káyàn gbọ̀gbọ̀gbọ̀ bí ìsọ́rọ̀ alìmọ́láwù àálá àwọn náà ní hamalatul arshi àwọn mọ̀lẹ́kà tí wọ́n súnmọ́ alọ́sàtálá jù ó náà làwọn tí wọ́n ń jẹ́ arṣù lọ́wọ́ mẹ́rin ní aláyé wọ́n ó di mẹ́jọ tó wá tó bẹ̀rẹ̀ ìyàmọ́ wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya àwọn mọ̀lẹ́kà yìí wọ́n jẹ́ sí ìkẹlọ́ ilé Muhammad ọlọ́mọsọ̀fẹ́ àwọn òkè ilé ànábì sọ ọmọ jẹ́ ń sọ lọ́wọ́ ànábì ni mà ọlọ́tún ànábì ni mà ó ní fàwádọ́ àyájẹ́ àwòrán Allah subhanahu wa ta'ala wá gbọ́wọ́lé láyà mo sì rí tútù ọwọ́ yìí nínú ìsàlẹ̀ ọkàn mi ẹn tí ó ṣe nǹkan fún ìkàn sọ́ńtà lè gbọ́yé ni ó lọ́mọ bó ṣe rí lára wọn ojú ẹsẹ̀ mo sì ń mọ gbogbo tí ń bẹ ńlẹ̀ délẹ̀ àti tí ń bẹ ń sánmà ṣùgbọ́n kí ń bẹ ń bí ọ̀rọ̀ yẹ o ọmọ ìmọ̀ ọlọ́run o pé mo ti mọ jí mẹ́lọ́kàn ọlọ́run kò rí bẹ́ẹ̀ o rí wáyà náà ló já máa o sí kí ní ọ̀rọ̀ yẹ mo mọ̀ kó kálẹ̀ tètè bí à ń dé ṣé ọmọ ọjọ́ ti pinnu kíláàsì báyìí Láti náà láwà ìjọ. Lọ́dọ̀ kan tẹ́lẹ̀, ọmọ ogun kẹ́yìn, àwọn àwọn àti padà, ọlọ́dún ma, ó ní yàtàtí múnà ti kàfàrọ́ wà dàrgáì. Kí ni táwọn nàbí ara mẹ́lẹ̀ máa ṣe?
tẹ́lẹ̀ ọlọ́run ọmọ fún mi pẹ̀tẹ́ wọrẹ́ kí ni tí ẹ lè máa ṣe tí ń sì máa gbé ládàá àwọn gàtì ti àkọ́kọ́ jẹ́ mẹ́ta ẹ̀kejì náà jẹ́ mẹ́ta ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ìwáyà yẹn ọlọ́ọ̀fọ́n kan pé yá Muhammad kúl ìrẹ́ ànábì máa sọ báyìí yíyún jẹ́ ọmọ wípé ìtọ́lọ ń fẹ́ jí ọmọ náà lò tó máa ṣùgbọ́n tí ó jí ọmọ ìjọ náà lọ́hùn tó bá jẹ́ èmi àtẹ̀yìn ni ààrùn ìgbè tàlú ní ọlọ́run sí kàkà fún ànábì kú sí ní ó bí ọmọ òní sọ ìlà ákìrì àdàṣàdì tàbí fi ti parí ní tó tún wá bá kí ẹ̀ padà ó ní àdífi àbí zaidi حديث أبي زيد عمرو ابن عقر الأنصاري هذا الحديث قدم مسلم صحيح أبو زيد ní ìjọ kan bẹ̀ ají láti lé àwọn akásùbà adúgbàm kásùbà tàn obìnrin mímbà nílọ ó sì bẹ̀rẹ̀ sí bá ní sọ̀rọ̀ ọba ní sọ̀rọ̀ ìsọ̀rọ̀ yìí tí kí gúrùfù wọlé àyẹ́bí sọ̀kalẹ̀ pẹ̀lú mímbà rẹ̀ ẹkùnrin ọkùnrin ó kí ló tó àwọn ó sì kí ló tán fàṣọ ilẹ̀ ìgbìmbà àwọn tí ó máa ń lo fíìlì sọ àdà lábáwò ní ti ń jẹ́ sọ àdà o ní mùdọ́ríwù o ní àìrùn fíìlì ẹ̀ tí máa ń gba pátíà o sọ ìdà ni máa ń jẹ́ máa bí mùdọ́rí ẹ̀ ní yẹ́sàádù kí la ti láì ní Al-Qur'an ilayhi yẹ́sàádù al-kalimu tayyibu wal-amalu sọ́lù yarfa'u ṣùgbọ́n ní máa bí rẹ̀ kí ni wọ́n máa jẹ́ o sọ ìdà fàṣọ ìdà ìgbìmbà ṣùgbọ́n tó nínú ọjọ́ máa ń lo fíìlì sọ àdàlẹ̀ máa ń lò bákan náà ṣáàrọ̀ bí fásitì láyé ló náà kìí ṣe ṣáàrọ̀ bí láà fàṣáàrọ̀ bí rí ájíza lọ́wọ́ òní kí ń jẹ́ bẹ́ẹ̀ ájáza ni tó bá jẹ́ mùtọ́rì ni ó ti padà sí ayélujára ó padà sí kẹsàn-án yá ájízù ájáza yá ájízù ẹ̀rọ ọmọbìnrin omi pé ẹ̀sọ́ pé ilé ìjọ náà ni ó àbí ìtùkí ń bá ìlọ ó tún sọ̀rọ̀ ìtìtìtìtì tí á sì fi wọlé a ń sọ kalẹ̀ wọ́n tó pẹ̀lú ó tó kírun bọ́ọ̀lù kírun tán ó tó bọ́ọ̀lù bí nígbà padà ó tún bá ọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ títí tó fi bọ́ọ̀lù wọ̀ sọ̀hábíyì wá ń sọ wípé fa àbárọ̀ náà bì máa káánà gbogbo tó tẹ̀lé ní pátáláyé àdúgbì wá ń tò fún wa wọ́n bì máa hùwà ká ìnú àti tí ó tún máa tẹ̀lé padà àbí wá ń sọ gbogbo ẹ̀ fún wa nítorí ẹ̀yọ̀ kan náà ṣùgbọ́n nígbà táwà dìde ń kọ́ fa àlámùná àhàfáwòrán ẹn tó lè hànkẹ́ dùnú wa ni ló tún wá ń jí àfá àfẹ́gbẹ́ rẹ̀ ṣùgbọ́n wọ́n ti sọfà náà ní ṣùgbọ́n kọjá ń tọ́pọ̀lọ́ kan lè kó tán sọ́mọ̀ lọ́rùn ni wọ́n tẹ́lẹ̀ àríwá ta ni gbogbo àwọn àfáà ànábì sọ̀fẹ́lá kí lẹ̀ yí wa ẹlú wa ní àdíkù àdíwò ẹ̀rọ àti àdíkù àbí dàrdà àwọn méjèèjì náà ni wọ́n jọ ní àdíkù ìmọ̀ máa mọ́dù gbàkọwá àwọn olùsọ́nà ní gbàkọwá a gbà sọ wípé mọ̀nsálà kàtọ̀ yìí kan gbogbo ẹnìkan tí bá ń tọ ojú ọ̀nà kan yẹn sẹ́mi tó fi ìrìn ìmọ̀ sáà hálà lọ́rùlọ́rùn ní ìtọ̀ yìí tó nàìjíríà Allah subhanahu wa ta'ala yóò padà fi ojú ọ̀nà ti fi ń wá ìmọ̀ yóò fi la ọ̀nà ọ̀rọ̀ tó dé wà jẹ́nà kí ìtumọ̀ jùmùlà ó yẹ káàkiri túmọ̀ rẹ̀ kí ìtumọ̀ jùmùlà tí ìyẹn bá jẹ́ kí ń wá ìmọ̀ ẹ̀sìn àlọ́kì ní yóò dọ̀mọ̀ àlìjẹ̀ náà nírọ̀rùn jẹ̀mọ́ ẹwà ìmáyé èèyàn tó jílẹ̀ láàrin òun tí ò lè sùnmọ́ torí alátọ̀jọ́ wípé káàfọ́ ọ̀pàdé rẹ̀ kò lè tó kẹ̀tùmárùn tí wọ́n dáhùn ṣùgbọ́n galáyà rẹ̀ bí ókè ń pè àfá àlágbogbo ìtọ́jú kí ni gọ́bá yìí ìmọ̀ ọkàn mẹ́bẹ̀rẹ̀ bí ìsìlámù ní ọjọ́ náà ọ̀nà ọ̀rọ̀balẹ̀ in tó tẹ̀lẹ̀ bó ṣe rẹ̀ in tí ó wì bí wọ́n ṣe ń dákẹ́ ní wípé ó sáná ẹ̀rùpà ìjẹ̀nà ó sọ tẹ̀mì tó fi tẹ́ sí wọn lọ́n sàkálà wọ́n àìmọye ìjẹ́lú ìtẹ́lú bí wọ́n ti wà lórí ẹ̀ láì mọ iye ọjọ́ tipẹ́tipẹ́ tí ó kẹ̀rọ gbọ́rọ̀ kẹta àpapọ̀ sọ yóò sì túlẹ̀ ní òbè fún
tí àmọ́ tí ó ti jọ máa pẹ́ láti fi kèétí ìkọ̀lé torí pé ìwọlé yá. Bí àbá sáwọn nǹkan ámúgbà tí ó bóde, ẹ bá wọlé ẹ̀yẹ Yorùbá nítorí máa bóde o. Lẹ́yìn náà, orí àbọ̀. Kí ni ọ̀sán kẹ́yìn? Ìjọba pàlẹ́ yá. Náà, àríkà àwọn aṣọ yìí pé bẹ́ẹ̀ sì ni àwọn òṣèlú pa àwọn mọ̀lẹ́kà láti ẹ kí wọ́n tẹ́ ìyẹ́ wọn lẹ̀ ìgbòmí láwọn àfáà fún. Apá kan ní kí wọ́n máa ṣàdúrà fún, kí wọ́n rọra wọn lẹ̀ fún. Apá kan ní ìyẹ́ náà ni. Ó jẹ́ pé orí ìyẹ́ wọn báyìí ni wọ́n máa tọ̀rọ̀ lé kí ó. وإن الملائكة لتضع أجنحتها لبلغ رضا ما يخلق. هكذا وإن العالم يستسلم كل شيء. ó ti tó yàn lórí. ẹ ń bá ti já àfà gbogbo tọ́lọ̀ ń dá pátá èmi ń tọrọ àforíjì fún. káàkiri ìṣòro ti jẹ́ òkèèrè. tẹ́ ẹ máa já nígbà yòó. Wà ìsìnkú ìrúlàmà àwọn àfà warasatul anbiya àwọn ènìyàn ti jọ fún àwọn ànábì ọ̀lọ́ wàyà anbiya lámùwájú fún dínà wàlà dínà wà ìnàmà warasatul ilm. Bẹ́ẹ̀ sì làwọn ànábì ọ̀lọ́ wọn ò fi náírà alẹ́ wọn ò fi dọ́là alẹ́ o wọn ò fi dílé wọn ò fi yàwó yẹ o. Ìmọ̀ náà ni ogún wọn tí a fi ilẹ̀. Jẹ́mọ́n, tá a bá pàdé ìfìyé, bóò láti rò pé ọ̀rọ̀ ẹ̀sìn wa ló ń tọ̀ ń sọ. Tẹ́sọ́ mẹ́, owó ìdá ń bá ìzọ̀ ẹ̀, ọ̀rọ̀ lè sọ̀rọ̀ ọmọ, ọ̀rọ̀ ìmánì ni. Nítorí wà òjò lónìí. Ẹ̀rùn kú ó ń bọ́nu lọ́lọ́. Ìmánì lọ́ba tẹ́lẹ̀ wa, ayé ọ̀rọ̀rùn. Gbogbo ń dàrú kọ́ lé yìí. Yóò wá dúró ọ̀rùn wa. Ẹwọ́n mọ́ta lónìí, fún àwọn ẹ̀jẹ̀ ń jẹ́bẹ̀, wọ́n ní ẹ̀pẹ̀lú nira, ẹlòmí wá ìyàwó, ẹlòmí wá jẹ gbèdé torí ẹ̀, ilé wá di dídùn dé kó fi ẹ̀lẹ́kọ̀ọ́ lọ láì gba jíjẹ́ sí. Ìlú lọ mọ́ta lónìí, wọ́n láì bọ̀ bàbá tó ọ̀sán. Subhanallah. Káwọn wákàtí ọ̀pọ̀ pátọ́ tó. Ẹwọ kẹ́sọ̀. Ọ̀tá nàbì ò ní gbogbo ẹni tí bá ti ń tako ilẹ̀ ẹ̀sìn. Kíkì náà ni èyí tí a náà fílẹ̀ fún wa. Allah subhanahu wa ta'ala ní gbogbo nǹkan pátá ní fún máa ń gbà wọ́n tọ̀ ń ṣépè. Innal ladhina yaktumuna ma anzalna min al-bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil-kitab ulaika yal'anuhumullah wa yal'anuhumul la'inun. Àmọ́ ogún àwọn ànábì Ọlọ́run ó lè mọ̀ ṣùgbọ́n kí wá nímọ̀ ọ̀run o náà ni ìmọ̀ ìjúwe Ọlọ́run ọba fún rẹ̀. Bóò ni àlọ́sọ̀tara ti pèrè àwọn olókàlàyé fún àwọn ànábì wọ́n wá ń sàlàyé fún wa. A jẹ́ wípé látòkè délẹ̀ sí àwọn ànábì Ọlọ́run ọba lẹ́kítọ́rì ni. Kí làwọn ànábì yóò lẹ́kítọ́rà sí ní gbogbo wọn? Àkọ́kọ́ fẹ́ mọ ibi ìmọ̀ yìí ti wá. Ó wá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó ní gbogbo nǹkan. Sọ́dọ̀ àwọn tó yọ́nú sí ní ẹjẹ́ ànábì rẹ̀. Àwọn ni wọ́n wá jogún ọmọ yìí, ó làwọn àfá. Ọ̀nà wo ni wọ́n àgbà jogún ọmọ yìí, ìtújú ọlọ́gbàríkà ni pé ọ̀nà wàhálà tí èdè kékeré ní àgbà jogún rẹ̀. Ká mú látòrí Abu Hurairah. Hada Abu Hurairah radiyallahu anhu. Sahabiyyun jalil. À ń pè àwọn kan ní àbù súnfà lè fẹ́ lárúbáwá yàrá ní jẹ́lẹ̀
nítorí wípé mọ́sálásí ní ọjọ́ yàrá yọ sí wọ́n sì jẹ ọmọ ẹ̀kẹ́ lọ́dọ̀ àdínábí sọ́rọ̀ wá sí ilẹ̀ ọ̀sẹ̀lẹ̀ wàlẹ́ ìtàbí ti lọ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ànábì wa kìí ṣe lọ́wọ́ kìí ní ìtọ́lọ̀sì ṣùgbọ́n tí ilẹ̀ bá ti ń sú bọ̀ báyìí ìní ọkà níbí náà ẹ̀mí yóò ti já òkè pé kí làwọn èèyàn ó ti jẹ báyìí yóò lálẹ́ wọ́n ta jẹun wọ́n ti lè rọ́gọ́rùn àwọn sọ̀hábọ̀ ọmọ wa wá ń pọ̀ kan ìsáàfìlẹ̀ wọ́n mú méjì ya Rasulullah wọ́n àṣíhìmá sọ́rọ̀ méjèèjì wọ́n jẹun alẹ́lọ́dọ̀ rẹ̀ nígbà tàbí odò ẹni kó tó wà tí ìmọ̀ náà ọkàtẹ̀ náà tó pami bí sọ àbílì ìgbẹ́dẹ́ yọ́mẹ̀ nìkan ẹni o ṣùgbọ́n gbogbo owó bí ẹjẹ́ gbogbo inú rẹ̀ bàjẹ́ tí wọ́n bá tí ìrì sáàrùkúrù ìbádà torí é tí nìmọ̀ ń kó ní ojúmọ́ jẹ́mọ́ ìntọ́ fẹ́ẹ̀sì ibẹ̀ là ń bọ̀ yìí o àfẹ́ẹ̀sì ilé rẹ̀ ní ẹ ti máa bóúnjẹ tí ó pọ̀ jù àfẹ́ẹ̀sì àpò rẹ̀ láti bọ́ owó tí ó pọ̀ jù gbogbo ẹ̀ láti máa ṣiṣẹ́ wọn táà ló lè sọ mọ́sùkì 20 fún mi lẹ́kọ̀ọ́ yìí tí wọ́n ti ń fún ìmáàmù ní sálárì 200,000 tó jẹ́ pé àpò ráìsì ẹ̀wà táwọn jàmáà tó ń gbé wá garawo òróró epo kòkò mọ́tàmọ́ra wọn ṣáájú kóńgò tó parí àfọ́ọ̀tún ní ti ìjẹsán débi pé àfáàlẹ́bọ̀ mọ̀ òru kan 100 àfáàlẹ́bọ̀ àmà tọ́jọ́ mọ̀ òru mẹ́wàá sọ̀nà pọ́mọ̀ òru kalẹ̀ sí sọ ṣùgbọ́n mọ̀ òru mẹ́wàá ń bẹ ìyá àti bàbá bẹ́ẹ̀ tó fi ẹ̀ tó wá bú ìtọ́ mọ̀ òru kan lọ. bó ẹ jẹ́ pé tálíkà náà tálíkà ń jẹ́ ń bẹ tálákùtà ń bẹ ó ti jura wọn náà lọ. ọmọ òru kan làwọn eré ọmọ òru mẹ́wàá tó wà. àwọn ìjàmbá ìyẹn wá máa ń gbẹ̀ ìjẹ́ wá fọ́sẹ̀fẹ́lá àní sáàdù tún sọ ọ́pọ̀lọ́ ń tọ́kẹ̀ yá ọ̀rọ̀ ọlọ́ọ̀bà mi ò ìní àti alùkà mẹ́jìdẹ̀ mẹ́jìdù ní tẹ́ yóò tẹ́ tó kọrì òní sẹ́mẹ́ lórí dáadáa wà láàmẹ́jìdà ilá bílfìhàì àwọn bílfàhàì ìyàtọ̀ bọ́lá méjèèjì fìhálù ọlọ́tọ̀ sí fàhálù fìhálù ní oore tí wọ́n máa sọ̀dọ̀ èèyàn méjì wà sọ́dọ̀ ara wọn bẹ́ẹ̀ lè tẹ́lẹ̀ ìlẹ́lẹ̀ náà máa ṣe fàálù lè ṣe fọ́dọ̀ ẹ̀nìkan ní ti máa wá. wà ní láàyè sí ní ọ̀lẹ́ ìmẹ̀lẹ́mẹ̀ ìwọ náà sì mà pé ẹ̀dà tó ọ̀dá mi tí yẹn ṣe ń tówó díẹ̀ tó ná. sáàdù sáǹsọ yìí yóò pa ẹran kalẹ̀ láàárọ̀ báyìí yóò wà gbáwò èèyàn dìde wípé tí wọ́n lọ rè máa kéde pé táyẹ̀nì tó ti tẹ̀bà tí ó sọ bẹ́ẹ̀ tí ó jẹ́ kẹ́ni tó wọ́n sọ bẹ́ẹ̀ ní ọlọ́wọ́ wá tọ́ tó wọ́ ní o jẹ́mà ahùn búútà sí láàrin ara wáyé tí bẹ́ẹ̀ náà lò sí títò náà tí ẹran fi ń jẹ̀kú àtọ̀ọ̀lẹ̀ lọ́dọ̀ àfọ́ ọ̀pọ̀ ẹ̀lẹ́ àtúgbò òbí ẹ̀yìn ọwá gbọ́ àwọn ọgbẹ́kọ̀ àtọ̀ọ̀lẹ̀ yìí Ìbàdàn làwá ti parí ìjà yìí láàrin ẹlẹ́ àtàfà rẹ̀ ìjàwó ní ọkọ̀ wá àfà àti àtàbẹ̀lẹ̀ àlórí torí pólò láńtàbí ẹ̀sìn ìjọ lọ ẹgbẹ́ náà ló tẹ́ ń jẹ́ o tí inú èèyàn náà lò sí ìdáhùn náà àwọn ilé ìtànú ọlọ́run ó ní òsì pẹ̀lú wa mọ́ bóò ní ọlọ́pàá ti rí lẹ́yìn èmi àti yí wà náà tó tí kùtà lè mẹ́rin mọ́ ń sọmọ tó ń sọ nílẹ̀ Yorùbá méjì olówó pé sí àwọn kan bẹ tí wọ́n bẹ́ sùrọ̀ láti ilé ayé wọn wọ́n gbà pọ̀ lọ́wọ́ olówó ìṣòro lówó ó sì balẹ̀ in tó sì rí bẹ́ẹ̀ náà in tí a fẹ́ fún ni ṣùgbọ́n wọ́n lọ́nà orí ibú ní ọgbà ni àfàwọn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ in bẹ́nu àwọn olówó ìtọ́jọ́ wípé wàhálà báyìí lójú ọ̀nà àlàyé ìlọ́gbàdúrówó nígbà tó wá dìtẹ́ ìlọ́wà ń padà ma àwọn èèyàn kan tí ìrìn àjò tí wọ́n ọ̀mọ́ wọ́n wá ń sọ fún pé sọmọ́sọ́ ìkúrò ìfẹ́ èyí ẹ́fẹ́ ọdá kò rú ọlọ́run ti bọ́ ọdẹ́ bí jọ́bọ̀ nígbà yóò tọ́ọ̀bà wá fẹ́ jágulẹ̀ tọ́ọ̀fẹ́ gbówó èèyàn lọ ọmọ wa ti láì ìfẹ́ dé ní àná ìlọ́wọ́ afọ ọ̀pọ̀ olówó dáadáa
nípìnlẹ̀ ṣùgbọ́n àgbà ó dúró fọ́nrán Al-Kùránì wípé tó bá jẹ́ pé mo tóbi lẹ́mìí rẹ̀ ń tòótọ́ awà lámìyàwó ìlà tó ìfọwọ́kọ̀ọ́ sọ fáàtì. tí ọpọlọ wa ń sọ ni wípé àwọn ẹyẹ tí ń fò yìí tí òde wọn jábọ́ ni ìyẹ̀tí mẹ́bí tí ń ṣe báyìí tí lè bá tọ́ àjẹ̀fẹ̀ jábọ́ yóò ṣe báyìí ìyẹlé ó gbé padà ìyẹlé ó gbé padà ọlọ́run ní ẹ wá fi ẹyẹ yẹn lórí ẹ máa gbára èmi ọlọ́run sọ fáàtì wọ́n máa fò lórí sẹ́mẹ̀ ìgbà míì bẹ tí wọ́n lò ó jù kò ní kíyelé ìwọ náà ìwé rẹ̀ kò lówó tó o ní pẹ̀lú ìnira tẹ́yẹ náà ti kò láti rẹ̀ ọkọ̀ òdókè tán ọwọ́ á ní èmi ọlọ́run tó mú dókè òun ìkú lẹ́bi rẹ̀ ó sì gbà pé mi ní ìdí ọ̀jábọ́ ìdí ọ̀jábọ́ ọ̀sọ̀ ọ̀bà ìsọ̀mọ́ báyìí ó dúró síra tẹ́rù tí ń bà wọ́n kó o ti dókè ọ̀jábọ́ táàmì ọ̀jẹ́ ẹ̀yìn ọ̀jábọ́ tó o bá dúró sí mi èmi tí mo mú ọdókè rẹ̀ ní ìdí ọ̀jábọ́. máa yóò ti fò ó nà ìlà kọ̀ wá sọ pé ìlà wà nínú ẹ̀mọ́ ọlọ́mọba ọgbọ́n kẹ́yìn náà síbi kẹ́yìn náà lọ ọ̀fẹ́ kọ́ lọ tó ń sáfù ọgbọ́n kẹ́yìn ó mọ̀ ojú o. Nàám ìké ní ọlọ́run lẹ́nìí orí ọmọ mẹ́lẹ̀ àmọ́ ìdájọ́ ní owó rẹ̀. Ẹ̀rọ bínú o. Ìkèrí ọlọ́run lẹ́mìí inú ọ̀wà di pé àpò àfáwọn òsì máa bá kọ́kọ́rọ́ nínú ọgọ́dù ọ̀gbẹ̀. Ẹlẹ́ òní ẹ̀yìn, ẹja mẹ́ta tó kù ní òsáàzù méjì bẹ́ẹ̀ lójú ẹ̀ ìjọba tó ń gbé wọn. Ọ̀nà méjì èkú ti gé méjì gẹ́gẹ́ jí. Tó akọ́jú tó akọ́jú à. Bọ̀mọ́ kẹta ẹ̀dà tí ìgbà kò yóò dé ẹ̀wùlé à. Àwọn olùkọ́kọ́rọ̀ mi lọ, èyí kò kéjì kọ́kọ́rọ̀ ìgbẹ́kẹ́ yìí. Ọlọ́mọ mẹ́wàá ń tẹ́lẹ̀ ọmọkùnlẹ̀ máa wà ó. Mọ́jẹ̀lé ayé owó di ìdámọ̀ ti pẹ́ẹ̀lì sí. Nítorí òjì, ṣá ọlọ́rọ̀ àmẹ́. Àmọ́. Àwọn àbábù tún fàyè, àwọn wo ni a máa bá nàbí ìgbàwọ̀n àbọ́, àwọn sọ̀hábà. Mo ti ta àwọn ọ̀pọ̀lọpọ̀ gbogbo wọn kí ó ọwọ́ àdìjọ́ kan àbúrò ìrọ̀ lẹ́yìn pẹ̀lẹ́pẹ̀ ti papò rẹ̀ tẹ́ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ kèéta lórí àbúrò ìrọ̀ láwọn tí wọ́n jẹ́ mọ̀nàfíkì àti àwọn agbẹ̀yìn bẹbọjẹ́ tó sì ti bọ́ sí ọpọlọ àwọn èèyàn kan náà lónìí tí ń pẹ̀lú àwọn òṣèlú kọ́dà pòfẹ́sọ̀ ti pọ̀ nú wọn káàkiri àwọn yunifásitì wa tó sì jẹ́ wípé wọ́n ń lò wọ́n fódì ó sì ti ẹran rẹ̀. nítorí pé wọ́n ti mọ̀ pé gbogbo ìwáyà tí ara tẹ́ni ilẹ̀ gbàwá fẹ́sìn káàkiri lè mẹ́sìlì ó tako àkídà àti tàwọn. wọ́n wá ní àbúrò ẹ̀rọ nínú ọlọ́pàá ìsìlámù gan ìrẹ́pọ̀ làdídì lọ́pọ̀ jù kí ni wàhálà àbúrò náà fẹ́ tí ẹ̀ gbọ́ kójó kú òlẹ̀yìn kí ní sọ ní sọ́nàmù Bukhari ó ní Allahu al-mu'idu ọlọ́run ti kòkó ọ̀yà kalẹ̀ fún gbogbo alábòsí tí ọ̀gá jáwọ́ innakum taquluna inna Aba Hurayrata yukhbiru 'an an-nabiy sallallahu alaihi wa sallam kí ló balẹ̀ gbogbo lẹ́nu ẹ̀yẹ yẹn ìjọ balẹ̀ gbogbo náà ní wípé èmi àbúrò rẹ̀ rọ̀ àdéhùn ibi ti pọ̀jù ọ̀rọ̀ tí wọ́n sọ pàdé nígbàdé mi lọ́wọ́ àtọ́mi nìkan ni ẹjẹ́ sọ̀rọ̀ ní ayé mi pé wà iná ìkwádìí mílẹ̀ àǹsọ̀ mílẹ̀ Muhajirin tí ó bí àwọn àyà tí ó fi mọ́kàlẹ̀ wà Mẹ́dínà nígbà wọn ní Mẹ́dínà tán káàmà yùṣìgínú ọmú sọ́fúkù bí àfúà ọ̀pọ̀lọpọ̀ wọn òwò tí ó ń jẹ́ mọ́kà náà lọ́mọ wọn láàdé Mẹ́dínà wọ́n jẹ́ ń tọ́lọ gbá ọjà mú òwò lọ́pọ̀lọpọ̀ wọn lọ rí sí wà ilẹ̀ ní pàtí ní àǹsọ̀r a máa yà nínú àwọn àǹsọ̀r tí ó ń dára Mẹ́dínà káàmà yùṣìgínú ọmú amánú àmúwárí ìtú ẹ̀dẹ́ lágbàwá òkò dídánù oko tí ó ń dá
ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ọjọ́ lọ látàárọ̀ wọ́n dì rọlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lọ okun náà lọ látàárọ̀ wọ́n dì rọlẹ̀ wà kuntum ra'an miskinan alzamu rasulullah sallallahu ala man ibatni èmi ò sì nígbà ìláwọ̀ ìlóko tí mò ń dá èsì lọ́jà tí mò ń lọ ọ̀dọ̀ ànábì mọ̀ máa wà 24/7 mo jẹ́ o ìjẹ́ o ebi pamí ebi ọ̀pamí o ní èsì ànábì rẹ̀ tí mà ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ní bẹ́ẹ̀ náà mọ̀ wà odìjọ́ kan ànábì sọ̀tàn sọ wípé máa ń يبسط منكم لن يبسط منكم أحد ثوبه حتى أقوي مقالة هذه ثم يجمعه الاثنين فينزل شيء من مقالة هذه أبدا àdébí wọ́pọ̀ owó sí ó ní ta ló ń pè ní èyí sọ̀hábà tí ó ti aṣọ ọrùn rẹ̀ báyìí lónìí ọlọ́run ní kí n ti àdúrà kó ẹgbà lè ṣe bẹ́ẹ̀ àdúrà wo náà ní wípé kó di ẹni tí ọpọlọ rẹ̀ ó máa ṣe gbogbo tí bá ti sọ mọ́lẹ̀ tí ó lè gbẹ́gbẹ̀ mọ́. àbúrò rẹ̀ ni mo wọ̀ tó mo wò sí rẹ̀ ní ẹ̀kẹ́ ìmí náà mo kò pẹ̀lú ẹ̀jọ́ náà lọ. aṣọ ọrùn mi jọ́nà náà lúmúrọ̀ ìlì àbúrò àpasọ aṣọ wọn lọ́lọ́ ń pè lúmúrọ̀ gbogbo ẹni aṣọ tí wọ́n bá ti kẹ́ tó tòtò sí ẹ̀yìn kọ́lọ̀ tí tó tòtò rí ọjẹ́ torí wọ́n mú láti di iná mìíràn tọ́jẹ́ pé lóko àmọ̀tẹ́kù irú ìran aṣọ tí mo wọ̀ ọjọ́ náà lọ́nà kọ balẹ̀ kọ bókè níbi tí ó ti ń tàbí dẹ́jọ́ náà mo ná sọ mẹ́yì àdúgbò wa ń ṣe àwọn àdúrà àdúgbò wa ní pa aṣọ mẹ́yà padà mo ti ń pa mẹ́yà ọlọ́run sì ń sọ ọ́ di máa gbọ́mọ́gbàgbé máa sì tàṣe lọ́pọlọ rẹ̀. ọ̀rẹ́ ò ní kíá àti tá a bá lọ ní òmù tágọ́rọ̀ mọ́mọ́ hakim ní ìrìwáyàtì àbíjù àìsíà apákan ní àbúzáàdà ni apákan ní àbúzáàbárọ̀ ni ọ̀rọ̀ mẹ́ta káwọn afárádì ti ń pe ẹni náà nù ó jẹ́ káàdìbù Marwan bin Hakam Marwan nígbà tó di ọba ṣé ẹ mọ̀ wípé jàmáà tí ó bá ti ní ẹnìkan olórí ìlú ni ẹ sáà máa bẹ lọ́hùn ó mọ̀ fìdí fìdínà fún yín àmì ọ̀sán tààlà gbogbo àwọn tí wọ́n jẹ́ ìjọba yìí tí wọ́n ń darí wa yìí democracy náà ti darí wa ní o democracy yà ní ẹni gbogbo jẹ́rí wọ́n fi máa darí wa yìí in tó fà wá lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ wọn ni wípé wọ́n ní akáwọ̀ mọ́dáàmù lórí ẹ̀ ń bá jalè lónìí tí wọ́n ò gé lọ́wọ́ àwọn làwọn ọ̀dà fún lọ́dọ̀ ọlọ́run ẹmọ́ dáàmú lórí obìnrin tó bá sí yàlẹ̀ àwa làwọ́ ọ̀sọ̀gbọ́rọ̀ ń pa ní ìta ìrọ̀ ẹmọ́ dáàmú lórí gbogbo wọ́n láti báyé lórí ìtẹ̀lé yìí àwọn ọba ìgbà tí ẹ rí pé olórí oore ní àṣẹ wá tí ẹ̀ bá wá gbọ́ yé bá ó ṣe wá máa ju ọkọ̀ gómìnà lóko ẹni tó sí ọ lóore kí n sọkọ̀ fúlẹ́dìkì àmà nínú náà tó ráwọ̀ eléyìí èmi mo di àdìmẹ́yà lórí ọ̀rọ̀ wọn owó tó ẹwọ́n lọ́sọ̀ ọ̀sán ìlànà mọ̀ bá wọn náà èmi náà ni obi ní gbogbo àwọn eléyìí ẹ̀sìn nìkan ni obi sórí òkú èmi ní mọ̀kò rírọ̀ ó ṣe dáadáa o ẹ̀ṣẹ́ o ìjọba ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ o ẹ̀ṣẹ́ o lábẹ́ bẹ́ẹ̀ tó ṣe wá ṣe náà bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ewó dì nílé yìí ó dì bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìyàwó owó dì bẹ́ẹ̀ mẹ́ ìyàwó yìí ó dì bó ṣe ń wù ìkẹ́ ọmọ owó dì ìlànà yìí ó dì mo sì mọ̀ pé kò sí ìjọba tí ìsáré sàmì àdúrà yìí tó ní mọ̀ ìpé dáadáa làwọn ń ṣe é sí wa bí abúlábìnrin ọmọ máa sọ̀rọ̀ yóò ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànẹ́bí àyè máa ń gbà wọn lórí iṣẹ́ pé torí ọ̀ràn àwa náà yóò mọ̀ wá pé Allahumma dinihum kama kanu yadinuna ọlọ́wọ́n bá báwọn ìjọba yìí ṣe ń ṣe àmì ọ̀sọ̀rọ̀ wọn tá a bá lọ látàrọ̀ tá a bá fẹ́ wọlé wa nínú wa ṣe máa ń dùn táyàwó èkó kìkà tó wọlé o bẹ́ẹ̀ ni ọ̀sọ̀rọ̀ tiẹ̀ náà Pàkó sàánú wa ó pẹ̀lú látòrí pẹ́jẹ́jì wa, gẹ́gẹ́ gbogbo àwọn gómìnà wa, bí a ti sọ lè wádà ní ojúlé wọ́dà. Kí ló dé ẹ̀bẹ̀rù ní táwọn òṣèlé wọ́dà dáa ní? Èmi láìkì ìjọba kó gbèmí lọ kóòtù, ṣùgbọ́n mọ́ jẹ́ ìjọ̀rọ̀ tí wọ́n bá sọ. Túnrẹ́ mi máa pè wà láìbọn ìjọba náà ṣe gbọ́ ní ẹ́ sàmì báyìí. Kí ní sàmì jírí ní ojú wọn dùn ní ọ̀pẹ́ ẹ̀hán, irú àwọn àfọ́ àtàwà ní ìdìrẹ́. Àwọn ọ̀pẹ́rọ́ tí pàtàwà fẹ́rẹ̀ sí sọ̀rọ̀ jihadi Ìbàdàn àwọn spy
ẹsẹ̀ ìsìlà wa sọ fún ìjọba pé kí wọ́n jọ bọ́gọ́rùn-ún ìbá bẹ mọ́sálásí wa kí wọ́n jẹ́ 99. Naam. Àfà súnnà alásọ̀yé ni a máa jẹ́ táwà ń bẹ ẹnu wọn sọ̀rọ̀ torí àwa ọmọ tí wọn làwà àwọn rọ́wà àti wọn ni. Bàbá wa ṣéhùn Nàìjíríà wọ́n ṣe ṣéhùn Nàìjíríà tó wọ́n mẹ́kọ̀ Nàìjíríà ni wọ́n ní èkó bí dákùn jí arí wọn pẹ́wọ́ bàbá dáadáa ni wọ́n. In tó ti dè ká máa tàbí àwọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní nǹkan tí ń bẹ lára wọn tó jẹ́ pé àánú Ọlọ́run ni èyí fagídí ni. First page Nàìjíríà lánàá sálàmbámbẹ̀ Jonathan sálàmbámbẹ̀ lónìí sálàmbámbẹ̀ ń jẹta àbábọ̀ nípẹ̀ ní àná àbámbẹ̀ ń jẹta èèyàn lè jọ lókìkì lójijì wọ́n kàn múyàn náà ní lálẹ́ yìí yóò sì jọba láàárọ̀ wọ́n lè mọ́mọ́yàn lówó lánàá wọ́n sì bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n wà láì èèyàn ò lè fagídí dàgbà tàbí pé ẹgbùn mọ́nà ọkọ̀ dàgbà lójijì wọ́n ń pẹ́ sọ pé ààrẹ ẹ̀bùn gbò mọ́lẹ̀ yìí ń lọ́nu tí àbẹ́ dàgbà lójijì ọbẹ̀ kú ni tó kọjá àrègbó fún òlé dápá pé tí ẹ̀bùn dàgbà lójijì nu gbogbo tí èèyàn bẹ́ẹ̀ dàgbà nú rẹ̀ ọlọ́ngàn pàlẹ́ tó bá ti jẹ́ lọ́rọ̀ ẹ̀sìn máa bá ní kí ètò ọ̀rọ̀ mẹ́jọ kọ́ wọn dà lórí. À ń sọ̀rọ̀ ọ̀gbọ̀ lórí Abu Hurairah Marwan bin Hakam ọwọ́ á ní wọ́n lọ pé Abu Hurairah tí ẹ mọ̀ pé òkìkí ń dọ́dọ̀ àwọn ìjọba yìí náà wàláhì wọ́n máa fà wọ́n máa lufa wọ́n máa kí ni o wàláhì wọ́n máa in tó ti jẹ káwọ̀ ọba pẹ̀lú ní wípé ọ̀tẹ́fẹ́ wọnà ọlọ́run àwọn kan náà ni ẹ ń sọ fún ìtẹ́kẹ̀lẹ́ ti gbékèlè kàábà ni ẹ ti máa ń fọ̀ ọ̀nù tí ẹ bá yípo ilẹ̀ ẹ̀kẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ pààyàn lọ ọ̀tẹ́sẹ́ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ lọ́rù ẹ yípo ẹ̀kẹ́jì kò tó jẹ́ ikọ́ kò bí má tí wọ́n ní ọwọ́ àbìtìbà wọ́n tún máa bá yàn lọ ṣé ìjọba wá fẹ́ wọlé lórí ìyàn lọ Mẹ́kà kọ́lọ máa bàbẹ̀ lọ́wọ́ kó o mẹ́lẹ̀ sọ́rọ̀ rọ́mà náà tí wọ́n bá mú mùsùlùmí tí wọ́n pè ní tẹ́rọrìsì lónìí ní ọ̀nà àbòsí gbogbo ẹni tí ń sòtèlú lu ìlónìí tó wá aráyè jókòó lórí àga tó nítumọ̀ tó bẹ́ẹ̀ lè bọ́ gbangba àta wípé kápórí àga ẹ̀jẹ̀ kọ́ ló ń ti jókòó kọ́lọ̀ wọ́n dọ̀rọ̀ lórúkọ bọ́ gbangba. Ṣé bá yíyọ̀ náà lẹ́wà tẹ́ ẹ fi ráìsì dáàyè kan tó fi jẹ́ wípé ẹ bá yé débi pé ẹ̀rán èèyàn mọ̀ tí ẹ fi ń pààyàn fún yín. Ẹ ń wá jókòó lórí àga ẹ̀jẹ̀ ni wọ́n ń sọ pé ànàbí tọ́rọ́rìsì ni. Bí èèyàn bá bára rẹ̀ débẹ̀ Ọlọ́run ó dè tí o. Wàlẹ́ Ọlọ́run ó dè tí. Abu Hurairah nígbàtí ọ̀bọ̀ a ń sọ pé ìjọba wọ́n mọ̀ tí ń tẹ́lẹ̀ o wọ́n lè gílé o wọ́n lẹ́wọ̀n mọ̀ tí ń tẹ́lẹ̀ wọ́n mọ̀ tí ń tẹ́lẹ̀ nígbàtí àfà fi sọ pé wọ́n lọ tó ọba nínú ikẹ́ òòrùn jẹ́ kúdì ó sì táà sì rí lágbó olóṣèlú tó jẹ́ pé ikú rẹ̀ tọ́yọ́ oúnjẹ òṣèlú lọ́jẹ́ nílẹ̀. Kí wá lè ẹwà láàfà súnà dárẹ́sì tó sọ pé yàmọ̀ fèsì ọ̀dá ẹbí sẹ́yìn jẹ́ ń gbé lọ́lẹ̀ ń sọ yìí pọ́lọ̀ mọ́ jì pọ́lọ̀ ọgbà lọ́wọ́ yẹ kẹ́ tó kó mẹ́. Ṣùgbọ́n ó ní kinní kan mara rẹ̀ pé tó ń jẹnu ẹni tí ó pè bẹ́ẹ̀ tí ó wà ní tẹ́gbọ́n tó wúnyèdè ó sọ fọ́kọ̀ òun ni ilé àwọn èèyàn wá. Tipẹ́ lọ́n ti sayé bá. Ìmáàmù Ṣàfi'í wọ́n ti ní wọ́n lọ fún ọwọ́ àtàmà tí ó mẹ́rin lè tí wọ́n ti sùn ẹ́tẹ́mù lórí irúmọ̀ ìnáà àti tí ó rí bẹ́. Àwa ń bẹ náà má fi àwa ṣe tìdínà fún ìjọba.
má ti fi ìjọba náà ṣe fìtínà fáwa náà torí alùsùnà wal jamaa wọ́n bayé rẹ̀ jẹ́ ni ẹ má ti bayé ẹ̀jẹ̀ yọ bọ̀ ló ń tọ̀ jẹ́. ọ̀rọ̀ ìfẹ́ máa jẹ́ àjìnà ní ọ̀rọ̀ tó nítumọ̀ ṣùgbọ́n àní di ká máa jìnà àfáà túnlẹ̀fẹ̀ ẹbalẹ̀ ẹ̀bàláyé jẹ́ ọ̀run tí yé ní ọ bàjẹ́ látara rẹ̀. sàlùwọ̀n gbogbo àwọn tí o ní kí wọ́n máa darí wa báyìí lọ lónìí mọ́jẹ̀wó fi orí ibú kó láyé jí wọ́n gbà sílámù ìbánifọ́ tún ẹlẹ́lẹ̀ jí wọ́n mọ̀ lọ́lọ́ ní ti tòótọ́ ní ẹkùn di awo ní ẹkùn di ìmòlẹ̀ jẹ́ àwọn kó lẹ́yìn ìṣẹ̀tọ́rọ̀ la hawla wala quwwata illa billah. àwọn náà ibi táwà ló bá bẹ̀rù wa lọ́dọ̀ rẹ̀ dákùnjẹ̀ ló ti yá bá o. àbúrò rẹ̀ rọ̀ lé kí ni pẹ́sẹ̀ntì omi na ọba ọ̀rẹ́ lọ ẹ̀sì kú sí ọjọ́ yóò àǹtúrò yóò ọ̀rọ̀ ọ̀sánmá ṣùgbọ́n tí wọ́n mọ̀ ìṣẹ́ láàfin àti gbogbo nǹkan ìlú táwà mójútó ìwọ̀n bá ní ìtawà ó lè mọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni mo fi ní kí wọ́n rán jẹ́ kí àwọn nǹkan bẹ́tẹ́bì náà fẹ́ béèrè tó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn ọwọ́ mú àbúrúzù àìsíà tó jẹ́ káàtìbù rẹ̀ ọwọ́ ní kọlọ̀ rẹ̀ dún lẹ́yìn kílásì lẹ́yìn ìrun gbogbo tó wọ́n máa bí àbúrò rọ̀ kọ́ máa kọ kwẹ́sàn òun lẹ̀ ó sì máa kọ́ ánsà tó bá sọ síwájú rẹ̀. ọmọ ni ìkàwọn àbúrò ní ìfọ̀rọ̀ ìjọba ní sọfà àwọn méjì la máa ń bẹ̀ mẹ́fà là ń kọ́ lọ ókú ókú ẹnìkan ìtọ́sọ sọ̀rọ̀ ìkàwọn ní lọ́sọ èyí mẹ́ta lọ́kọ̀ọ̀rọ̀ àti méjì bẹ́ẹ̀. èyí sábà kọ́ ọ̀sán ìgbọ́dọ̀ àbúrò rọ̀ nínú odidi ọdún kan ló bá ránṣẹ́ pàbúrò rẹ̀ padà ọwọ́ fún ẹni níwé náà pé kọ́ mọ́ rìfáìsì ẹ̀ ọgbọ́nù wọn máa dá fún o owó wàá ṣe bẹ́ẹ̀ kó ti gbàgbé gbogbo tó ń béèrè agbára bá jókòó ẹ̀ẹ́dì bírú sí a ní o ẹ̀rí téèyàn bá ti ráyé kó lè ráyè béèyàn bá ti ráyè yọ ọ́ ráyé. ayéṣẹ́ bí ẹ̀bá ti ráyé káàrá ayé bẹ́ẹ̀ bá rẹ̀ tọ́ráyé pọ̀rọ̀ ayé rù ṣe tuntun wí tí ẹ̀bá ti ráyé pẹ́rẹ́ káàrá ayé rù bẹ́ẹ̀ bá ti rẹ̀ tọ́ráyé ojú kan náà lẹ̀ máa bá ọ̀rọ̀ ayé rò. Kí ọ̀ wá sọ fún wa ní ìsìn pé bọ̀ọ̀lẹ̀ ẹ̀tẹ̀pà tó ń jẹ lọ́yìí o, gọ́ọ̀nà ló ń pàdé bẹ́ẹ̀ pẹ̀lú níkà pé àwọn nìkan ẹni ń dá lọ yóò ti jẹ bọ̀ọ̀lẹ̀ ẹ̀tẹ̀pà lọ. Bí ẹ̀jẹ̀ wá kẹ́kọ̀ọ́ olùhùn jẹ́ bọ̀ sí prógámù yà á. Sẹ́mù pé ọ́tàkù làkáyì. Wọ́n sáfún ní tí àbúrò àkọ́pọ̀lẹ̀ tí ó sì ìfẹ́ ìgbẹ́gbà ẹgbẹ́ ni àkókò ìdátàwà gbánu. Tẹ́ bá tún ní kẹ́ẹ̀lò padà tí wọ́n òkè. Àwọn òṣèrè jọ́ sí ọgbọ́ sí lọ lórí ọwọ́ òṣèrè mọ́nà. Nígbà rẹ̀ àbúrò ní ìgbàláyè àmì pàlàmẹ́ mẹ́jọ náà ẹ̀márùn lọ ó wá sọ gbogbo nǹkan tó sọ fún àbúrò wá dá ogun ẹ̀ lẹ́padà fàmọ́ kọ̀ dámọ̀ wà máa àkọ́rọ̀ in tó gbé wájú kò gbé ẹ̀yìn padà in tó gbé kò gbé wájú in tí wọ́n yàn ní bẹ́wájú in tí wọ́n yàn ní bẹ́lẹ́yìn fàmọ́ zága wà máa nà kọ́sọ̀ àbúrò in tó pè méje lójú ọdún kan kọ̀ padà sọ́ di mẹ́jọ in tó pè mẹ́fà kọ̀ padà sọ́ di márùn kò dé bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ gẹ̀lẹ́ ìgbà ní tiwọn. ó wò tọ́lọ́ rẹ̀ yóò gbogbo tí ó sọ ń pa àgbẹ̀bí òótọ́ ni ẹwùn kan bẹ̀rẹ̀. báwo èèyàn ìṣerí nù ẹ̀kọ́ ẹ̀sìn àwọn sọ̀hábà náà ń lọ ọ̀padà kú àwọn àfáà ní tí ń kí ń lọ́dọ̀ àwọn sọ̀hábà yẹn kí ni jẹ́ ń ké wọ́n ń ké Qur'an ìtumọ̀ rẹ̀ bọ́ọ̀lù àti ìfẹ́kù kí ni ìdájọ́ ẹ̀sìn kí ni kí ẹ̀ka tó ti ń jáde látàbẹ̀ rẹ̀.
nígbà bẹ̀rẹ̀ ike bẹ́ẹ̀ ká dúró bẹ́ẹ̀ insha Allah ẹ̀rọ á dúró bẹ́ẹ̀ insha Allah pàtí náwà tó kásì pé irú àwọn jẹ́ ìbọmọ̀ àtàwọn àfáàwà tó lọ́mọ kí ó làwà kí wọ́n sáwọn pípé fún mi kálọ́bà fún mi nínú jẹ́ kí àwọn àtọ̀rọ̀ bá bóyá tàbá lè stop báyìí káàkiri tẹ̀bí mẹ́wàá gba ìbéèrè èyí tá àbá sọ ṣùgbọ́n afẹ́kọ́jẹ́ lórí nǹkan tí wọ́n ní ká sọ yìí ṣùgbọ́n tá àbá sọ kọ́lọ́ lè pé kọjá láti di béèrè tàbí kí ìlò tẹ̀bí mẹ́wàá sí kálọ́bà béèrè. Alágbàdé ọ̀rọ̀ yẹn lè rọ̀ jù. Ọmọ ní ìbéèrè. Ó mọ̀ tó sọ́ọ̀bù lórí ìbéèrè. Ẹ̀yà àgbàdé rẹ̀. Kọ́ ṣe What can conclude? Come on, baby. Agbàbéèrè. Let's conclude, guys. No. Alhamdulillah وكفى والصلاة والسلام على رسول الله. جزاكم الله خيرا الشيخ. Kí àwọn káàzùwà kọ́lọ̀ fún bá ṣàlékù fún wọn. Inshallah, torí àbùkù wọ́n ní láti padà sí ìlú Ìbàdàn inshallah. Fi àyè rẹ̀ fún ìbéèrè bíi mẹ́ta so that inshallah wọ́n pa gbogbo ẹ̀kọ́ tó kọ́lọ̀ bá kí ó sí lọ́rùn. A ní àwọn kan nílẹ̀ ní ọ̀rẹ́dì tó tí àáfẹ́ ká gbogbo ẹ̀kọ́ àákà pọ̀ ní sàádẹ́ tó yọ̀rọ̀ sí méjì ní ọkà ní tó lórí tó kọ́lọ̀ bá tó sí ní ọ̀rọ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní bẹ́ẹ̀ ní ẹ̀rí pé tí obìnrin tó ṣe ìdà lọ́wọ́ nípasẹ̀ ọkọ ẹ̀kú àwọn tó kó tí wọ́n wà ní àtìkọ́ sí ọjọ́ lórí ìgbésẹ̀ yóò jáde láti lọ sí ìwọ̀nyí. Wọ́n ní ẹ̀wọ̀n ló ra nínú méjèèjì tí a bá fẹ́ ṣe ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún Mùsùlùmí. Àwọn àlọ́kọ̀ ọ̀sán látàrí àwọn ìpínlẹ̀ ọ̀sán àwọn wọ́n ní ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún Mùsùlùmí nígbàtí ara rẹ̀ wáyá bí ó lo ẹ̀kọ́ lọ́sí. Ìbéèrè àwọn ní pé nígbàtí àwọn ṣe kí wọ́n ń sáwọ́ sọ̀rọ̀ wọ́n kàkàdé ìjọba fún wa wípé àti ọlọ́gbà níbi àdáǹkàrí ìbẹ̀lá ọlọ́wọ́ á ti fi sálá tó rí ìkọjá àwọn mọ̀láìkà fún sálá mọ̀tò wọn. Kékẹ́ sí o sí ànẹ́lẹ́ máa àrí ìbẹ̀lá tó sálá mọ̀tò wọn jẹ́ ọ̀nà lọ́wọ́. Ṣé o sẹ́yìn àti ìgbàsọ́nà padà wá fi kọ́ wa àti pé bí ti èso ànẹ́lẹ́ adáwọ̀ àrí ìbẹ̀lá tó sálá. Ṣé tó ṣe wá nígbà yẹn lẹ́rìn ní ànẹ́lẹ́ fi kọ́ wa àti kí lè lò sí obì tọ́kọ̀ mọ̀láìkà lẹ́kọ̀ọ́ náà. No, last question. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ ti wáyé ṣáájú lórí wípé kí àfà tí ọba gbé
bá tó wá kalẹ̀ tí wọ́n gbà á ọmọ àgbà ládá méjì tí wọ́n bá ṣì ládá ẹ̀rọ kan kí ni àkíyèsí fún àwọn tó jẹ́ pé wọ́n á máa gba ọ̀rọ̀ àfáà bẹ́ẹ̀ tó sì jẹ́ wípé ó ṣe é ṣe kí wọ́n ṣe àṣìṣe kí ní ìgbìyànjú tí wọ́n máa ní tí wọ́n máa fi máa jọ ọ̀rọ̀ àfáà lórí wípé báwo lọ ṣe máa mọ̀ èyí tó kọ̀rẹ́ tó jẹ́. Now, alhamdulillah. Alhamdulillah. Obìnrin tí ń ṣe nígbà ikú ọkọ rẹ̀ lọ́wọ́. Ó lẹ́tọ̀ọ́ fún láti lọ sí gbogbo ìjọ wípé àwọn ẹ̀kọ́ jẹ tí a lè fi sọ̀rọ̀ àtọ́lámù sáwà lè gbé obìnrin ọgbọ́dọ̀ lè. Wọ́n àtọ̀ láti ṣe ìrọ̀rí ọgbọ́dọ̀ lórí ẹ̀yìn ọgbọ́dọ̀ ló chéènì ọgbọ́dọ̀ ìgbà. Kò sí ọ̀sá gbọ́dọ̀ múra nímọ̀ ẹni tó jẹ́ wípé nǹkan ò ṣe tàbí ìjọbọ́lé. Ó lọ rí àdìlọ́ kírun ṣùgbọ́n kọ́ máa lè nínú àbẹ̀fẹ̀ yẹ̀yẹ̀ ní ṣàlọ́ àmì. Bákan náà, ọ̀pọ̀ ìjẹ̀fẹ̀ tuntun tó súnmọ́ nǹkan tí sọ̀rọ̀ parẹ̀ tára yóò dìde. Ó ní ọ̀rọ̀ pé tí هذا الحديث من حديث عمرو بن العاص يقول مجتهد قل لا ما بعفا inú àfá àwọn òsìnwé ààyè ìdí àbásọ́rú ní àwọn àfáàmù tí àfá àbá sọ ìdẹ̀jú ẹ̀sìn kí ń ṣe àfáàmì àti ìdẹ̀jú ẹ̀sìn àwọn ibi tá ń bọ̀ gangan níbi mẹ́sàlá yẹn ó ní ibi tí ọ̀nà bá ti dàbí ẹni kó pín méjì ní tó ti pín ọ̀nà méjì ẹ̀rí kan náà ni kí o wá gbìyànjú sọ pé báyìí ní nǹkan yóò rí báyìí nǹkan ni yóò rí ma wá kí àlẹ́mìsì lápẹẹ Allah subhanahu wa ta'ala ó fi ọkọ àti ìyàwó láàrin ara wọn ẹ̀rí stress láti inú ẹ̀sìn wa tó dé ọkọ lórí gbogbo ìgbádùn tó lè bára ìyàwó rẹ̀ o náà ní pé ọgbọ́dọ̀ súnmọ́ lónìí sọ́rọ̀ bí i Omusu. Sọ́rọ̀ yẹ kí à? Ọgbọ́dọ̀ súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ níbi tàbí ìṣe nàmbà 2. Tó kí à? Ó fi gbogbo nǹkan ẹni jọ pé ó lè rí tán kò sí tí ò rí lára rẹ̀ bí ó ti dá pé kò sí tẹ́lẹ̀ ní ò lè rí lára rẹ̀ ọ̀dà tí bí ẹ̀ jẹ́ ti sọnù ajẹ́bẹ̀ẹ́ nínú Al-Qur'an alábàkà yí pé walladhina hum li furujihim hafizun àwọn mòmìnir ìní àti a máa sọ abẹ́ wọn illa ala azwajihim àyàfi lára àyàwó wọn nìkan ìní àti máa ń jẹ́ kó ní ara wọn yọ wálẹ̀ ọmọ akẹ́kẹ̀ẹ́ mọ́nà ìlà áhìrà ní àyà ẹni kan wá dìde wá ní ọmọ tí ń bẹ́lẹ̀ ó ń kálukú ẹ̀frí pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ ní àwọn èèyàn bọ́rọ̀ wọn lọ
ìwọ̀ yà káwà káńkà para wa ni wọ́n ní Ustadh ṣe bí orí pé à ń gbádùn rẹ̀ náà ó náà ń gbádùn wa a lè máa fẹ́ ló lábẹ́ rẹ̀ kẹ́ kí lẹ́fẹ́ sọ sí yẹn náà ó rí pé à ń gbádùn náà ń gbádùn wa ó náà lè máa lọ́làká yìí wà àfáà wa ní tèmi o ẹ̀rí tèmi sí dọ̀dọ̀ Ọlọ́run táà gbọ́dọ̀ ṣe o náà níbi táà jíjẹ nọmbà 2 ó nìkan ló rí owó yẹ́rì ni lọ́sán mílẹ̀ ṣàrí fún díẹ̀ yìí èmi ò rí tó burú ń bẹ̀ tó bá ti jọ sí ọ lọ́rùn ọ̀rọ̀ yóò fíà àfáà sọ̀rọ̀ bá ṣùgbọ́n ìdí sọ̀rọ̀ yìí àfáà ní kèétí ìsọ́fẹ́ ẹnu kèétí ìsẹ́ ń sọ pé kí bàjẹ́ ọmọ ẹ̀fẹ̀ lórílẹ̀ ṣùgbọ́n ní sọ pẹ̀lú sọ́rọ̀ sí àtẹ̀rí tó rí lọ́dọ̀ Ọlọ́run àtẹ̀ntàbí náà bí wí ilé fi ń sọ ọgọ́rọ̀ àwọn èèyàn wá sọ bẹ́ẹ̀ nínú àwọn àfá gbogbo àti wọ́n bá sọ bẹ́ẹ̀ pẹ̀lá nìyàn pé wọn ò ní kọ́lù kọ́ láàrin àwọn àtọ́lọ́run ìsìhádù ló ṣe lórí nẹ́sù ti ń bẹ́lẹ̀ tó bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò bọ̀lára méjì tí wọ́n bá rí bẹ́ẹ̀ yóò bọ̀lára kan ṣùgbọ́n ọ̀rọ̀ kejì ó ní pé èyí tó kù pọ̀ káàkiri sọ̀hí nẹ́sù ó ní pé nọ́mbà 2 nìkan ló ti lérò sọ́jà lóde ṣùgbọ́n nínú Al-Qur'an Allah subhanahu wa ta'ala ó pè fítọ̀ ìlúrù kí ni fítọ̀ nature ká má lè rẹ́ nìkan nù wá ń bí títọ̀ ọmọ ẹgbẹ̀ ní ìsìn pé ní òkú lọ́mọ ìgbọ̀mọ́ ọlọ́ kí láyé fẹ́ fún mi tí ó sì bọ́ gbangba ń bì ó sì yàwó mẹ́ta lé wọ́n wá mọ̀ sí tọ̀kọ́ ó kọ́mọ̀ sí tọ̀kọ́ wá fún ṣe ìfẹ́ ẹ̀kọ́ gbogbo kó sì wà pẹ̀lú ní pé wà lẹ́ẹ̀bá fẹ́ mi wọ́lẹ̀ ìwọ́ gbẹ̀jẹ́ pé ìkẹ́kọ̀ọ́ òṣèlú bí ó àǹfààní àdáadáa ló fún mi lórí ó ìdí òjì ó ṣe bẹ́ẹ̀ ọlọ́pẹ̀ núrù nú ara wa kí lè rí wa ọlọ́pàá wípé Allahu núrù samawati wal ard masalu núrì kàmìṣkà apẹ́rẹ́ ẹ̀mọ́ ní ọlọ́pàá báyìí ọ̀tà ṣe mìṣkàtù ihò tí a ń yọ lára àgànà tí òun ò ní síta lọ́n sẹ́ǹgẹ́tì wọ́n wá gbé tí àmìsbà wọ́n wá gbé àtùpà bẹ́ẹ̀ tí ẹ̀mọ̀ tí àtùpà gbogbo tó yóò jáde lára ẹ̀ láti inú mẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ká yóò wà jẹ́ kí mẹ́lẹ̀ yóò kí misbáwìn àtùpà náà fi ìjìjájà ó tún wọn bẹ̀ẹ́ ní ogbò ìgbògbé fún rẹ̀ ó náà ń fẹ́ àbí ọ̀táyìn onímẹ̀lẹ̀ àbí onímẹ̀lẹ̀ nígbà wọ́n wà máa dáná rẹ̀ zaitu zaitun ní àfi ń dáná rẹ̀ zaitu zaitun náà ó náà máa ń kọyànà bí ẹ̀kọyànà ọlọ́run fi júwe bí ọkàn mùsùlùmí ó ṣe rí ọwá ní nùúrún ìmọ̀lẹ̀ kan lè ní ọlọ́run ọba ṣe sí ẹ̀mí ẹ̀yìn kọ̀ọ̀kan àgàgàrí mùsùlùmí tó jẹ́ pé nítò ẹ̀mí ọlọ́run ọba ni àlánúrí tí ìmọ̀lẹ̀ ti sẹ́mà tó jẹ́ kí ni o àyàtò ọlọ́run àti wáyù yóò máa balẹ̀ mbẹ́ tí wáyù bá ti ń dé ọ̀rọ̀tọ́lọ́ fún ànábì tó fẹ́ ti tún wa ṣe tí bá ti ń balẹ̀ sí ọkàn tó jẹ́ wípé ìmọ̀lẹ̀ ti ẹ̀ tó jẹ́ kí tí òye tí ò kú yóò máa tètè dára àwọn bọ̀ olóòrùn lẹ́sùn ní ìjọ́tọ́ ṣọ̀fẹ́ ṣùgbọ́n nínú ẹ̀sìn wa kẹlẹ̀bẹ̀ tọ́mọ̀ nàbí àrẹ́mọ̀ bá tù síta tọ́ hírù ní ìntọ́mọ̀ ni kẹrẹ̀ ìfẹ́ nítorí ní o ìntọ́mọ̀ ni ògbó dáàlà ìntọ́mọ̀ ni
clear omi tó jáde ní ọ̀yà obìnrin tó fọ́mọ èyí tó mọ́ ní ilé ọ̀pàṣẹ tó tóbi látàrà àtọ́lẹ̀ èdè tó fọ́mọ lọ́yàn tí ó tọ́wọ́ láti padà kò tó kéde o kò tó wà láti àwọn bọ̀ ẹni tí a fẹ́ kí àlàmọ́rí ìfún pẹ̀lẹ́rì a wà jí oyè wípé sọ́ọ̀mọ̀ pé màníyù náà òun náà mọ́ kèékèèdè lẹ́ẹ̀tọ́ kẹsẹ̀mẹ́lẹ́ tí wọ́n wà fà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà nǹkan tá ń sára fún ni jẹ́wọ́ tó pé nínú àtẹ̀lẹ̀bẹ̀ náà nǹkan ń sára fún ni ìjẹ́sẹ́ ẹ bá ń ṣe ń tẹ̀ǹtẹ̀ yìí tí màníyù náà bá ń bọ̀ tí ẹ̀ sí faramá káfẹnufà káfẹnugbé yóò nílò bí ò ṣe faramá káfẹnugbà kẹlẹ̀bẹ̀ náà látẹnu ìyàwó wa àti rí nǹkan tí ń lé wa sábíẹ̀ díẹ̀ ṣùgbọ́n ààrí nǹkan ìyá àtàkì lónìí ká sọ wípé ìtàṣọ yọ àdáyìí o àrọ́mù ní o ṣùgbọ́n náà sọ wípé níjọ́ ìpìlẹ̀ yìí yóò máa jẹ́ ìmọ̀lẹ̀ lẹ́mìí mòmìnir ìmọ̀lẹ̀ ti sọ́mọ̀ náà wà pàdé pẹ̀lú rẹ̀ yóò wà di odidi yóò mọ̀ wá gẹ́gì mùsùlùmí àwọn bọ̀. ẹ̀sìn wá ní ara nẹ́tọ̀ yìí ọmọ ní nẹ́tọ̀ bí òní rúrùfù kí ló ń pè ní rúrùfù ìṣesí àti àdámọ́ oní àpẹẹrẹ méjì èyí tẹ́sí ọ̀rọ̀ǹdì àti èyí tẹ́sí ọ̀rọ̀ǹdì. Àdámọ́ tá a dá mọ́mọ̀nà bí àdámọ́ àti ìṣesí wa tí ń bẹ́nu àdámọ́ wa àti lẹ́nu nípìnlẹ̀ gẹ́gẹ́. Kò sínú àdámọ́ wa. Ìyẹn tí ń bẹ́nu àdámọ́ rẹ̀ olè tó lọ ń fi ọwọ́ tó kéde àtẹ̀yìn tó fi ẹnu bíbò fún tó bá ní ìdí ibi tó ti fẹ́ lu ọwọ́ kò ní lo ọwọ́ mẹ́ ẹnu ní ó lò tó ní àlẹ́ranko òdè ní. ẹni tó wá gbé irú rẹ̀ náà lè dẹ́gbẹ́ mọ̀ táwa fi ń rí ọwọ́ ajẹ́ tó jẹ́ wípé lóòrù ìtàkọ́kọ́ tí ègbọ́jà ìkejì tí bọ́lá ti fẹ́ máa yé kò sí lára rẹ̀ òun náà lọ́dọ̀ àwọn tí wọ́n lọ lọ́wọ́. ẹni tí ó lè sọ́nù mùsùlùmí kò ronú dáàrin òun fẹ́ máa ṣe wà lẹ́yìn ó ti ń yọ́lẹ̀ ẹ̀dá tí ti ń wó ìwòkú rẹ̀ tí ìwòkú wá ń tì síwájú sí pé tún síwájú sí ọ̀nà èpín tún síwájú sí ọ̀nà èpín tún síwájú sí ọ̀nà èpín ó ń tọ̀ sí ìlọ̀kiri ló ń jẹ́rò. tá a bá wá padà sínú àdìsí ìmọ̀lẹ́rù bàṣír إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشبهات في الرواية مشتبهات في الرواية متشابهات àwọn tó jọra tí láyé alẹ́bàá kẹsìmẹ̀ náà àdébí ò lẹ́nà ẹ̀fọ́ ọmọ ṣùgbọ́n lè bí ẹmà wọ́n bí mama ṣùgbọ́n wọ́n lè takọ̀ ṣùgbọ́n jẹ̀mẹ́rà Allah subhanahu wa ta'ala ó fi ìwà lórí àlàmọ́rí kọjá kéèyàn wá sọ́dẹ̀ dẹranko kó tó sọ pé ìgbàlẹ̀ owó tó ma ìtọ́lọ̀ ti fi ìwà. Fírí ìlọ̀rọ̀ yẹn, ẹ ń bá gbà fírí látọ̀dọ̀ Ọlọ́run yóò sì sinmi, ṣùgbọ́n bá bọ́ ọ̀pọ̀lọ̀ tọ́lọ yí tọ́ọ̀mù sí lẹ́yìn yóò sì kúrẹ̀ wà lá. Ọ̀rọ̀ yóò clear. Fírí ìnífẹ́ látọ̀dọ̀ ta ni? Látọ̀dọ̀ sọ àtàlá. Tí yóò sì rí sí ní bẹ̀, ẹ bá ń wọ́ wàhálà níbẹ̀, wọ́n bọ́ ọkọ̀rọ̀ kọ́lọ yí kí ni o, dọ́ọ̀mù sí ẹ̀yìn kí ni o, kọ́ wá di kí ni o. Subhanahu wa hamdi, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilayk. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ẹgbẹ́ àti ìtọ̀sáàtì lọ́wọ́ ẹgbẹ́ ìtọ́ ọ̀rọ̀ ọlọ́pùpù àwọn àjọ́ bí àìbàdàn náà àpàtàkì ọ̀. Gbogbo ọdún tí a rọ́jú